bàbá Koko Zaria fẹ́ dá sí ẹ ṣí máìkì yín sà. ẹ káalẹ́ o. à ń gbọ́ yín ẹ kálẹ́ sà. mo ní kọ́kọ́ kí yín náà ni aláwa gbogbo yín pátá ó kí yín o mo wà pẹ̀lú yín digbidigbi mo wà lẹ́yìn digbidigbi kò sí nǹkan kan ilẹ̀ Yorùbá lónìí original ojúlówó ọmọ Yorùbá lónìí kò sí èèyàn kan tó lè wá tó máa gbalẹ̀ wa so ó ti ń yé oníkálukú náà ó ti ń yé oníkálukú ní last week mo pàdé sẹ́wà lágbàjì Habib mo pàdé wọn wá síbí wá sí wọn kan wọ́n wá ní àwọn gbọ́ pé Koko Zaria kò ṣe sí muslim mọ́ mo sáà ń wò wọ́n wá ní àwọn mọ̀ pé ilẹ̀ lèmi ń jà sí èmi lè fi muslim lẹ̀ pé torí ilẹ̀ ni mo ṣe ń jà sí so ibẹ̀ ìwé tó wá pọ̀ mi ráyè gba máìkì máa kàn wọ́n máa bèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ wọn torí nǹkan táwọn ṣe ó dàbí eré ni bí eré lọ́lọ́ mi ń pè bí eré wọ́n lọ sí Kwara nígbóná èèyàn bí 200 náà pa ṣe ẹ̀ńsẹ̀sì náà nìyẹn ìmẹ́mọ̀lẹ́ ó máa jáde má kúnlẹ̀ fún bàbá ẹ̀ má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ ṣẹ́sì náà nìyẹn ẹ̀sìn tí kan tẹ́ ń sọ fún wa tó mú ẹ̀yìn ọmọ àti bàbá tó ń kẹ́yìn ara wọn síra wọn ọmọ mi lọ lè kéwù náà àdó fẹ́ ṣe olímọ̀ báyìí gbogbo ayé ni mo pè gbogbo olórin ni mo pè lọ́ọ̀lù orin ìdókàn ni dáàdì òun kírun mo ní kí ló dé ó ní gbogbo wọn tó ń kọ́ yẹn pípa ọmọ ìkéré lélẹ́yìí pípa ẹ òfin wọ́n gbé ọkàn wọ bí ìjọ kan olóhùn lọ rídìí sẹ̀ríà àbí lọ́ọ̀ ló sọ pé nǹkan tó ń lọ rídìí nìyẹn wọ́n wá tó bá kú mẹ́kì ló fẹ́ fi ṣe wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n á sọ pé òun ṣe ẹ̀sìn Islam mọ́ kí ni kàn ṣe fún oníkan pa oníbó ṣe wà nìyẹn ẹ tó bá jalè ńkọ́ oníkan gé lọ́wọ́ ṣé ìran fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá wa ànígbà o mo dẹ̀ ń tẹnumọ́ ìmọ̀mù wo tó pé ẹni mú fútí gbogbo ìjọba dẹ̀ ń wò níran tó ń fẹnu jákàjàká tó ń ká ọmọ kan jọ àwọn tó ń jà sókàn wa Nàìjíríà nílẹ̀ Yorùbá wa wọ́n pààyàn 200 ẹ̀rí ọkàn kò sáfà kankan tó sọ̀rọ̀ o ìtọ́pa Kwara wọn náà ń jà wọn láwọn kan ń ṣe rálì wọ́n pa ọmọ Yorùbá wa Muslim tí náà wọn yẹn o wọ́n ní wọn ṣẹ̀sìn táwọn yẹn wọn ṣe dáadáa wọ́n dẹ̀ pa wọn 200 èèyàn kò sáfà kankan tó jáde o tó sọ ń pa ẹ o lẹ́yìn ibi náà ti máa ń sọ pé lẹ́yìn ibi náà ti ń pariwo ms pariwo Akànbí ń pariwo olówó Èkó ń pariwo ìyàwó àlà ń pariwo gbọ́n wọn rò pé bí eré ni àwọn ń jà nílẹ̀ Lárúbáwá ẹ̀ wá ń sọ pé ẹni tí ò bá káànù wọn kò ń ṣèyàn gidi ẹ wo gbogbo nǹkan tẹ́ ń sọ yóò máa tó yé wọn tẹ́lẹ̀ àtàwọn yẹn bá ń fà wọ́n ní ṣèbó ní onífóònù lọ gọ́ọ̀gù gbogbo nǹkan tó ń sọ lórí fóònù ẹ̀ gọ́ọ̀gù ẹ̀ sí tó bá ti kà nǹkan tí ò bá ti yí ẹ lọ wò ó fatia ni wọ́n ti kà Yorùbá lọ wò ó so ẹ má yẹ kí èèyàn kan wá síbí kọ́ máa ṣépè fún yín kọ́ máa yẹ kó ẹ já dànù ní olùpẹ̀kọ́ nǹkan tẹ́ ń sọ yìí ẹni tó bá lọ́gbọ́n tó bá ní ọgbọ́n á mọ̀ pé nǹkan tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ wà ń bẹ o ọ̀rọ̀ gidi wà ń bẹ o yes na ọ̀rọ̀ gidi wà ń bẹ ọ̀rọ̀ pẹ̀lú ayáláyé ni ọmọ Haúsá kan jáde ó ní àwọn ọmọ Haúsá máa àwọn ọmọ Fúlàní mọ́ ó ní àwọn Fúlàní tí wọ́n fi ẹ̀sìn ṣe nǹkan tí ó yẹ kó ṣe ń lù wọn torí wọ́n ti rí àwọn ọmọ Haúsá gan kó lẹ́rú àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti ń gbọ́ náà tẹ́ bá ń gbọ́ nǹkan tí Akégbàgòdù ń sọ ń sìn ẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ti ń yé gbogbo wọn pé kò sọ pé ìfẹ́ ẹ̀sìn náà ní nǹkan tó wà ní wọ́n ń fún wọn lówó ni sábà wù tàṣà àwọn tó nílé kéwù yẹn tó níjọ ọlọ́ngbò Sáúdì ni ẹ wá ń gbowó Sáúdì ẹ̀fìn àwọn ọmọ ilẹ̀ Yorùbá dẹ̀ ń kú wọ́n dẹ̀ ń pa wọn sẹ́sìn nìyẹn Ọlọ́run tó ní ká máa bí sí ká máa rẹ̀ sí ẹjọ́ nítorí Ọlọ́run kò ní sú wá sí o tí ẹ̀kọ́ bá ti dé tó bá ti bẹ̀rẹ̀ sí ṣépè èpè kọ́ ajé pé kan tó náà gbé dání kò jó tọ́ nìyẹn tábàdé tó máa ń bèèrè lọ́wọ́ tó kọ èpè gbogbo àtàwọn bá sọ gbogbo ayé ló ń wò wá gbogbo nǹkan tẹ́ ń sọ ẹlòmíì ń gbọ́ orí bàbá kan tó pè mí bàbá yẹn ti wọ́ bí age of 70 years. ẹ̀gbọ́n Koko wọ́n ti lọ kọ́ fẹjọ́ mi sùn gbà kan máa ní wá wọlé sà mo wá fún wọn péjì sọ ma wá péjì wọn máa wá ń sálẹ̀ akọ́bìnrin ṣe nǹkan táwọn ọmọdé ṣe sóòótọ́ ni ẹ kàwé dáadáa bàbá ẹ lọ wò ó àwọn aṣọ mi kó wọn ò kírun mọ́ mo ní kí ló dé àwọn ò kírun mọ́ o
tó ló bá fẹ́ tí àwọn ṣe náà kó tì náà wọn ṣe náà mo ní kí ló dé kí lẹ rí ó ní kan tó ń ka yàtọ̀ tí gbogbo wọn tó ń rí o ọlọ́run ọba wa máa fún yín ṣe ọlọ́run máa fún yín ṣe òtítọ́ là ń wá àní ẹbọdí má ṣèṣì lówó wọn lẹ́yìn ọbọdí kò ní ẹ̀sìn àmọ́ ẹ mẹ́jẹ kan fi ẹ̀sìn gbalẹ̀ wa ọmọ Yorùbá yẹ ká ṣe ra lẹ́yọ̀ kan Fúlàní mọ Fúlàní wọ́n mọ̀ pé Fúlàní làwọn alùpùsí ẹ̀ló bàbá ṣe lè bá wa sọ̀rọ̀ nípa dáadáa márùn-ún tá à ń sọ pé káwọn mùsùlùmí sọ̀rọ̀ ọlọ́run a máa fún gbogbo àṣẹ ẹ ṣe. bàbá kókó ṣe lè bá wa sọ nípa dáadáa márùn-ún tá à ń béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí kan sọ nípa ànábì tán rí sọ yẹn báwo ló ṣe rí lọ́dọ̀ yìí. èmi gbogbo kéwú tẹ̀mí kémi tiẹ̀ ti gbàgbé ẹ̀ èmi ti gbàgbé gbogbo nǹkan tẹ̀ ń sọ èmi ti gbàgbé. ìkan tí mò ń sọ ni pé ṣé ó yà yín lẹ́nu pé kọ́ máa béèrè pé dáadáa márùn-ún ṣe tán rí sọ. tó bá pè wọ́n tó bá ti dé ìsìn ìpè náà máa ṣe fún yín wọ́n ní kẹ́ sọ dáadáa ìkan jáde níjọ́ kan pé èèyàn kan tọ̀ wọ́n da omi sí òjò rọ̀ àmọ́ ìyẹn bàbá tó mójò so àwọn nǹkan tó ń béèrè lọ yẹn tó bá nílà ká ẹnu wọn á wò pé ìmọ̀ ti kọjá gbogbo kan báyìí ìmọ̀ ti kọjá nǹkan gan lọ́wọ́ yìí. ẹni kí bàbá kí lẹ rí. máa sọ̀rọ̀ yín lọ ẹ má dọmọ yẹn lóhùn. so gbogbo wọn ti ń yé wọn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́n ṣe pé Fákànbí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe pé fún fámílì ẹ̀ pọ̀ lọ́fàdọ̀ àwọn ìṣinsìn ìgbà táwọn náà rí ń sìn pé kì í ṣe pé jà àṣà ti ṣe lárọ́wá pọ̀ ẹ má jẹ́ káwọn máa lò ń bí ọmọ aládé ni wá Ọláyínká olórúkọ dáàdì mi sọ mí Christian dáàdì mi Ọláyínká èmọ̀ sọ Ọláyínká mò ń jẹ́ àwọn ìdílé dáàdì mọ́mì mi ló sọ mí ní wọ́n ní Àbùdù Ganiu ìdí wa mọ̀ pé àbùdù ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ so ẹ má jẹ́ kán gborúkọ wa lọ máa nǹkan wà ó ní bí sífì mọ́mu gbogbo ilẹ̀ Yorùbá ń Kwara State ọlọ́dún mẹ́wàá ló ń fi lọ sí ilé kéwú nígbà tó ń wá jókòó ń rorí báyìí wọ́n jẹ́ kí máa yẹn sọ̀rọ̀ Kwara State lọ́wọ́ o wọ́n jẹ́ kó sọ̀rọ̀ nígbà tó ń wá jókòó wọn rorí pé sórúkọ tó ń sọ wá lélẹ́yìí ká máa sọ wá ń rúlà ká máa sọ wá lókúta báyẹn gbogbo àti ẹ̀ láyé ó ka ogun ẹgbẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ṣé nǹkan tí láwá wá fẹ́ ṣe nílùú wọn lè náà fẹ́ ṣe ni àmọ́ nǹkan míì tó ń ṣe tó pé ojú ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù èmi kàn rò pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó máa yí ẹlòmíì ní ká má ṣẹ̀sìn o ẹ̀mọ̀dé ò lẹ́yìn bọ́ọ̀kú muslim o ẹ̀mọ̀dé ò lẹ́yìn muslim o tí àwọn ẹ̀fí parí mo fi dáná fún anybody o kẹ́mọ̀dé jẹun mo ṣe ti tèmi èmi sọ fún èèyàn kan pé kí ló fi nítorí kí àyàmọ́dé lè kèsè wà ń bẹ̀. tèmi kí yẹn mọ̀ pé bí ń pẹ́ èèyàn kan ẹ play fídíò tí bàbá Koko Zaria sọ yẹn mo ti send ẹ sí. ẹ má bínú Koko Zaria mo láìpẹ́ ṣe dáná yẹn but at the same time kò yẹ kí ẹ kàn lo pé ẹ dáná fún wọn nítorí pé wọ́n ń gbàwẹ̀ ẹ kàn dáná fún wọn pé ẹ kàn ṣe tọ̀dọ̀ tiri yín for charity sake nǹkan tí Kúránì sọ torí pé nǹkan tí Kúránì sọ gangan táwa bá kà fún yín Quran chapter 9 verse 17 and 18 nǹkan tó sọ ní pé ẹni tó bá dá sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí bóyá tí kò dẹ̀ kí ń ṣe mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ó máa wọná wọ́n máa ṣàtúgbé àwọn ènìyàn tó ṣe pé nǹkan tí Quran sọ ní ọ bọ̀ ẹ̀yin kàn ṣe tọ̀dọ̀ ti yín ẹ má ní intention wípé torí pé ó jẹ́ inú àwẹ̀ ẹ lè máa ṣe. mo ti ń ṣe é sìn ó di pé 18 years mo ti ń ṣe èèyàn 500 èèyàn 400 ojoojúmọ́ so èmi ń rò mo sọ fún ọmọ bèèrè lọ́wọ́ àgbẹ̀ tó bá mọ̀ nǹkan ìdí tó fi ń gba àwẹ̀ lọ́dọ̀ ti tèmi o kíyàn lè mọ̀ pé ebi ń pa àwọn nǹkan so tó bá lówó kí wọn náà tọrọ àánú fẹ́ lómi lómi ní ẹ kò lè rọrùn wọ èèyàn ń gbà fún Ọlọ́run ni mo ní Ọlọ́run wo ló ń gbà fún kí wọn náà lè mọ̀ pé ebi ń pa àwọn nǹkan ni ẹ̀dọ̀ mo dẹ̀ fọlọ́wọ́n bàbá yìí táwọn kan bá ti dé tẹ bá béèrè lọ́wọ́ wọn tó bá ti ń ṣe pé ẹja wọn bọ́lẹ̀ mi ò rí bóyá gbé Christian kan rí kó bẹ̀ sí ṣe pé ọ̀rọ̀ tó wà bí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nǹkan tẹ́ gbé dání ta ti wà láti kan tó bí ìyá mi ni Muslim ti wà so àwọn kan wá dé ìṣòro jẹ́ kò jẹ́rọ ẹ̀yin àfáàyàn ni kẹ́ jókòó kẹ́ túmọ̀ fún wa bóyá àwọn olówó Èkó ló ń parọ́ ni o UMS ló ń parọ́ ni o bóyá Kànbí Ọlọ́ba ló parọ́ ni o bóyá ìyàwó Allah ló ń parọ́ ni àmọ́ ẹ má ṣe pé àwọn àdó fẹ́ lóye ni ẹ má dára lórí irú tó bá ti gbé ìgùn kẹyìn tẹ́ jáfa ẹ sọ fún wa ẹ̀sìn tàbí sínú àtọ̀dún yìí so ẹ ń parọ́ fún wa ní àbóòtọ́ ẹ sọ ẹ là wá lóye
torí àléfà àgbàtà lọ́gbẹ́ wá gbà èèyàn bá làákàì àlùgúsí ọmọ ìgbà tí ẹ̀ ti sọ pé kí n lòun tó yọ pé kí n lòun tiẹ̀ tó ní fúlàní lòun ti rí pé eléyìí ó ń jà fún àwọn ìran ẹ̀ ni àmọ́ àtà jẹ́ yorùbá tó bá jẹ́ àwọn àfáà tó gbé wọlé ẹ ṣàlàyé ká gbọ́ ká mọ̀ bóyá àwọn olówó èkó ló parọ́ ni oyè mẹ́sì ló ń parọ́ ni ẹ jẹ́ kó yé wa àwọn sáà lè wà nínú ẹ̀sìn látọdún yìí káwọn kan máa sọ̀rọ̀ ń sìn kí ẹ má wà lè ká má ráfa kan tó máa dúró tó máa fèsì wọn àwọn kẹ̀kẹ́ dókè kẹ̀kẹ́ bẹ̀ sí ṣépè àfẹ́ yẹn àfẹ́ wọn kan tá a gbé dání èmi Abdulganiu so nǹkan tí mo ṣe lájọ ọjọ́ mo fẹ́ mọ̀ tún mọ́ ẹ̀ ìṣe ká máa sọ sórí ìgbà ànábì gungi ànábì bọ́ọ̀lẹ̀ irọ́ ẹ sọ fún wa ní àtà iná ẹ sọ túmọ̀ ẹ fún wa àbọ̀kọ̀ sọ fún wa pé tó bá pé àwọn Yorùbá gbọ́n gan tó bá pé Quran ni wọ́n gbé wá ní Yorùbá ni àwọn bàbá wa ò ní tẹ̀lé tó bẹ́ẹ̀ mọ́ kí lórí àwọn olóyìnbó ní Yorùbá ló ń ká ń sìn so táwọn afá bá ti wọlé ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ń lọ ẹ sọ fún wa ẹ má fi kankan bò wá lójú ẹ̀yin láti ti mọ àfá ni àwọn àfá ló ń bọ̀ àfá àlélẹ́ yìí kankan ẹ má fi kan bò wá lójú ẹ má sọ nǹkan tí ò ṣẹlẹ̀ fún wa ẹ má ṣe àwọn míì lọ́nà. mo rí èèyàn kan tó ti lọ ó ti travel lọ sí London kò síbi tó ti travel lọ nǹkan kékeré náà ni kò ṣe àtẹ ni wọn ń jẹ́ lù wọn ní kò lọ sí kí báyìí àtẹ bá ti kọ́ bímọ owó bá ti bímọ báyìí ọmọ sáláìsì nìyẹn wọn ní nínú ilé wọn àtẹ ló máa jẹ àtẹ irú kan onóhùnkẹ gbàtó yá tó jẹ bọ́ ni so ẹ má jẹ́ kí àwọn nǹkan wá ẹ má jẹ́ kó kù lára wa tán ẹ orú ọba tó mú lẹ́kìtì tán náà pa yẹn wọ́n yìnbọn fún kó wọlé kó tó wá fọ́ lẹ́pọ̀n tó àpébi pé irú ibìtò náà níbọn ni wọ́n bá pa gbogbo wọn ẹ má jẹ́ kó fi ẹ̀sìn gbàgbó kan lọ́wọ́ wa dànù lọ́dún kan à ń bọ̀ láti Kwara pàdé olè náà á lé wọn olè sá fún wa àwọn ẹgbẹ́ yẹn ń yìnbọn fáwọn boys kò wọlé olè ni wọ́n náà rọ̀ àbákan tẹ̀lé wa lẹ́yìn gbàgbàgbàgbà wọ́n sá fún wa àwọn nǹkan kan wà tẹ́ ń pè lẹ́bọ ṣé kíyàn díà kọ́ ayé má ka ẹbọ nìyẹn kán gun ẹni gò kó má wọlé iṣẹ́ bọ nìyẹn kán yìnbọn fún ẹ kó má gbé òṣèré tó lọ jalè àwọn olè kan tó lọ jalè wọ́n dẹ̀ wọnúlé báyìí dẹ́ni ẹ má sì kọ́ńbọ̀dù yẹn ẹ ti kó nǹkan tó yẹ máa lọ ẹ má sì kọ́ńbọ̀dù yẹn o tó máa ṣì báyìí gbogbo ọlọ́fọ́ lójú tí bá gbára ni ṣé ẹ fẹ́ pé èèyàn lẹ́bọ ni ẹjọ́ èèyàn máa ládìí ẹ má sùn gbogbo nǹkan àmúṣagbára ẹ ẹ jẹ́ ká máa tọ́jú ẹ o àwọn Fúlàní ní burúkú oògùn o tó bá yẹn tán yín o wọn á ní ká wá dá. ẹ ṣé gan sir ẹ ṣé thanks for coming sir I appreciate the presence yẹn ṣé gan náà màmá Adeleke mo rí nǹkan kan lọ́wọ́ yín. ó ṣe táàgì kọ́ mi èmi inú ilé mi mo wà yìí àjọ bẹ̀rẹ̀ ni. ẹni kan play fẹjọ ìmáàmù tẹ sọ yẹn yàrá kókó. ẹ̀sìn kájúrú ọlọ́dún òun lẹ̀ mọ̀ nínú ìsìlámù wọ́n da gbogbo sísẹ́mù wa rú gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí Adélájà Adébọ̀wálé Ọmọbọ̀wálé Òkọ́lá okọ̀ tá à ń jẹ́ lò wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa jókòó Muslim wọ́n ní tí lóko Muslim tí wọ́n máa jẹ́ wọ́n ní tí wọ́n máa jẹ́ Muftau ilé wa dùn tó ní Muftau lálẹ́ wọn yẹn tẹ́lẹ̀ rò pé ìwọ ń kọ́ ìwọ tó tó bèrè kí ló kọ rẹ àǹtí Ajára lè mi o Ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún 9 láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá àbájọ fèsì ara wa ìwé wọn باستقلال بباس الى سنه من ايات الله في كون ومسك بين يمن جعل في قائد من المسا لكل ما يجعل وجه الله فكل فتنه التفكير ان يتفكر ساتيات ذلك الكون ولله التي الرجل من الناس بالجربه ودرس في قبال الجربه ونسيت من سرور بالجربه فتبارك الله احسن الجربه انت يا جلال سو ما تمو كورن بلو ما òkúta ló nje wọ́n sì ní ká máa jẹ́ bẹ́ẹ̀ ìwọ kọ́ oni mo futawu lo nje kini tuma futawu le de la ba ngba ti o ma kokoro na de sílẹ̀kùn inú rẹ̀ ṣe ń dùn so àwọn Fúlàní ti wọ̀dọ̀ wa wọ́n change gbogbo wọ́n rí pé a ní nǹkan tó da nínú ẹ̀sìn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa jókòó mùsùlùmù tọkọ mùsùlùmù náà kẹ́jẹ nínú náà lẹ̀ ń jẹ́ òsínlá yóò jẹ́ kẹ́jọ àti òsínlá yóò wá fẹ́ yí àgà táwọn nípa fi ń wo àgàsọ. ìwọ́n kan ará Èkó mísírà rúlà táàbí ń wá fún ẹ̀ là lójú. So gbogbo kini about 200 and something ní ọkọ tí mo condemn nínú Islam
ibẹ̀ yẹn ló parí sí gbogbo ilé o. 200 and something name wọ́n dẹ̀ ní kẹ́ mọ jórúkọ muslim so sọmọ forúkọ tó ń fún wa èdè wọn ni kò ń sorúkọ èdè tó fi ń pè nǹkan bí kéèyàn pe àgbọn yorùbá ló ní àgbọn kọ́ máa pèèyàn ní àgbọn lédè lárúbáwá ẹ wo rúláǹsì òun ni mistura so ìyẹn ò ń sorúkọ èdè ni muftau èdè ni kò ń sorúkọ kọ́kọ́rọ́ so kọ́lọ́hún máa ṣàánú wa wọ́n ti fi èdè yẹn wọ́n ti fi bà nǹkan jẹ́ lára wa so wọ́n ti fi dáméjì ayé wa láfi ń sọ àwa ti dàgbà àwọn ọmọ tó ń tara anybody jáde àwọn ọmọ yẹn ní ká take care of wọn àwọn ọmọ yẹn ni wọ́n wà very important ẹ má jí káwọn ọmọ yín involve sínú ẹ̀sìn rárá ẹ má jí kán ní ẹ̀sìn bá yéèyàn jẹ́ ni akúrú làákàyè èèyàn kò ní jí kéèyàn lè dá ronú àti jéèyàn gan nínú ayé ó máa difficult ẹ wo gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá náà Nàìjíríà lápapọ̀ ẹ̀sìn ni ó jí ká lè improve torí pé a lè lo sense wa láti fi do something better ẹ̀sìn ni Ọlọ́run sọ pé Quran sọ pé àdìsí sọ pé Bible sọ pé so àwọn tó gbẹ́sìn yìí wá fún wa wọn ò lo strategy yẹn mọ́ wọ́n ti move on tó bá ṣẹ̀ nílò òyìnbó ìbàyí no more sorry no more mistake wàá jìyà fún un tó ṣe ni so àwọn ọmọ wa tá ń bí ọpọlọ wọn sì fresh ẹ má jí kan mọ ẹhùn kankan tó ń pè ní religion anything religion ẹ gbé wọn sá síbẹ̀ kò ń ṣe ìgbà ọdún lèyẹn lè dun ọmọ èèyàn nínú anytime tówó bá wọlé sọ́wọ́ ẹ̀ o lè gbá àwọn ọmọ ẹ jáde láti lọ jẹun àtìyàwó ẹ̀ ní big restaurants ẹ lọ jàmàlà gbóná iyán gbóná ráìsì gbóná o lè gbá àwọn ọmọ ẹ lọ ṣe shopping Saturday Sunday o lè gbé wọn ṣe fàájì lọ kò ń ṣe ìgbà ọdún nìkan ẹ jọ àwọn ọmọ yẹn ló wà àwa tá a jẹ́ bàbá àwọn tá a jẹ́ nǹkan kan àwa nǹkan yẹn ti affect àwa díẹ̀ bí àwọn ọmọ tá à ń bí ẹ jọ ilé ẹ̀fọ́ àwọn ọmọ yẹn náà bá lọ involve nínú ẹ̀sìn ayé tí wọn náà ti bàjẹ́ nìyẹn ẹ tó àwọn ọmọ yẹn especially ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ìwọ tó wà lóyìnbó tẹ́lẹ̀ tó bá bímọ o ò lè kọ́ ọmọ ẹ lọ sílé kéwú ọmọ ẹ ò lè lọ sí skul kó dé kó ní kó gba lé kéwú lọ tó bá mú ẹ wọn á gbọ́ ọmọ ẹ lọ́wọ́ ẹ ọmọ ẹ ti dọmọ ìjọba nìyẹn wọn á lọ fẹ́ dà lọ́pọlọ rú ni ẹ jọ ẹ̀yin òbí lọ́kùnrin àti lóbìnrin ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ má jí kán go into religion tọmọ ẹ bá le tó bá rí post stubborn lọ fi síbi boxing tó bá rí pọ́mọ ẹ smart jù wo nǹkan tó lè fi sí lọ jù síbẹ̀ kọ́ lọ play smartness yẹn níbẹ̀ tọmọ ẹ bá wà intelligent wá nǹkan tó lè ṣe wá lọ fi síbẹ̀ kọ́ lọ proof intelligent yẹ kò ṣe lé kéwú kò ṣe bible study ẹ má ti ká àwọn ọmọ yín kàn di doctor kàn di engineer kàn di pilot kàn di player kàn di international boxing káwọn ọmọ yín proud yín kò ṣe lé kéwú báwo bible study báwo àwọn tó gbẹ́sìn yìí wá fún àwọn òṣè gbogbo nonsense yẹn mọ́ ọlọ́nkọ́ mi ẹ̀ sí lé kéwú after 10 years ní àlàáfà yìí sọ yìí sìn wọ́n ní 9 years làwọn fi study èdè Arabic àwọn lè kọ́ àwọn lè at the end of the day kí ni Saudi ṣe fún wọn ó deport wọn wálẹ̀ Yorùbá náà ni wọ́n wà nílẹ̀ Yorùbá ní tó ń pariwo Yorùbá nation Saudi ò lè employ wọn ṣiṣẹ́ ó lè lọ sí America Canada Germany Italy France Belgium Austria kó lọ study èdè wọn fún 9 years kó má fún ẹni dọ́kúmẹ́ǹtì wọn bí wọn dá tí bá parọ́ àwọn tó wà ní gbogbo ìlú yẹn bẹ́ẹ̀ bí báyìí náà o lè study èdè wọn fún good 9 years wọ́n employer ṣiṣẹ́ wọ́n á dẹ̀ fún ẹni wèé gbélu wọn ta ni Saudi Arabia ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó lọ kéwú bẹ̀rí ta ni Saudi Arabia ṣe bẹ́ẹ̀ fún ta ló ti lọ kéwú Saudi tó fún níwèé gbélu rí o lè wá sí Germany tó bá fi lọ study èdè wọn fún 3 years tó ṣe hospital níbí báyìí wọ́n á fún ẹni wèé immediately ni bó ṣe wà káàkiri nìyẹn gbogbo western world ká tó máa sọ 9 years gbogbo àwọn sàráfà rẹ mú sọ̀rọ̀ àwọn ìmúránì ẹlẹ́hà all of them Saudi Arabia àwọn ti lọ kéwú náà wọ́n deport wọn ni náà àdìgbà tí wọ́n ti dé Nàìjíríà wọ́n da Nàìjíríà láàmú ni kò sí èso rere kẹ̀kẹ́ tó so àná kéwú gbàgòdì báyẹn ní ò lọ́pọlọ náà
Àkànbí ẹja engage àwọn àfà. ok akéwògbàgòdì náà lọ́pọlọ náà tó bá lọ síwájú á lọ sẹ́yìn ni èèyàn tó pè fún peace at the end of the after 2 months ó jáde ó ní àwọn Yorùbá tó bá fẹ́ fún yẹn lágbóbà wọ́n máa ń forí balẹ̀ mo ní dídìrín bọ̀dá Ìsá bí báyìí ló wá gọ̀ tó ni ẹ continue jàre. Ṣé Mr. Àkànbí. Mr. Olafresh. Naam. Okay, Muslim ni. Bẹ́ẹ̀ni. Okay, alright. Ṣé ẹ kéwú? Mo kéwú bẹ́ẹ̀ni. Okay, ṣé ẹ lè ka Lárúbáwá? Mo lè ka Lárúbáwá bọ̀ láti bí ọdún mélòó kan mo stop àti máa ka Lárúbáwá. Yorùbá kan á ní mo máa ń kà. So tó ẹ̀ ni mo ṣe mo fẹ́ sọ. So bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan-an àwọn àwájú mi Yorùbá dẹ̀ ni mo kà. Okay. Láti bí 2016. Ṣé ẹ lè bá mi ṣí Súra An-Nisa aya number 34 kẹ́ka síta kẹ́ bá wa tú. Ẹ ṣé. Súra wo lẹ pè? Súra 4 An-Nisa, Súra kẹrin. Súra kẹrin nínú Kùránì. Yeah. Aya 34. Mo ti fẹ́ kí bọ̀bọ̀ yẹn kí ló ń pè idle kid àbí nǹkan kan kà látẹ̀kan but kò mẹ́rin wá sọ. Ṣé ẹ lè bá wa kà ní Yorùbá yẹn kẹ́ bá wa tú. Mo ṣe lọ́wọ́. Kúrò ń bá kọ́ wá jọ. ń bọ̀. Súra kẹrin lẹ pé àbí? Yeah, Quran, Súra kẹrin, aya 34 in Yorùbá, èmi ò mọ̀, aya 34. Part 5. Okay. Suratu An-Nisa ní sọ̀rọ̀ pé. Yeah, Suratu An-Nisa, Suratu Nisa. Okay. Aya 34. Aya 34 ni mo wá báyìí. Aya 7 ni mo wá 10. Aya 34, ẹ máa ṣe lọ. Ṣebí aya yẹn lẹ mí ní kí part àbí? Part 34. So yìí tí fún wa ṣe gbé wa. Yeah, verse 34. Verse 7 ni mo ṣe wá, yes. Irú Quran wo nìyẹn? Yorùbá Quran ni mi máa kà. Ó dẹ̀ ní títí mi torí àwọn mo ò tiẹ̀ rí aya 34 ní An-Nisa ni mo wà báyìí. Wọ́n ti gbé sórí biscuit náà nìyẹn náà ó yẹ kó wà nínú Quran yìí. Quran 4:34. Pé mo bọ́ ṣe ń sí Quran ni. Kọ́lọ́ máa ṣàánú mi ni o. Èmi máa ṣe ìdàkà fún àti mi ni. Mo bọ́ ń ka Quran yìí because ẹ̀ tí mo bọ́ ṣe ń ṣí gan. Ẹ̀fọ́ níṣà. Ń kà. Mi ò lè ṣe kí n má ka Quran lójúmọ́ kan ní so kí ó tó wá nílé láti ṣí Quran Súra kẹrin Quran 4. Mo máa Súra kẹrin aya 34 yẹ gọgọgọ ni ó fún mi ní iṣu. Ṣé mo bọ́ ṣe ń count ni number 1 number 2. Bismillah. Dájúdájú Ọlọ́run mi ìlérí rẹ̀ ṣẹ fún yín nígbà tí ẹ̀yin pa wọ́n pẹ̀lú àṣẹ rẹ̀. Títí di ìgbà tí ẹ̀yin fi ṣe. 34 kan nìyẹn. Wọ́n bá wọn lẹ́wà ẹ ṣe ní camera access ẹ ṣí Quran yẹn. Ẹ ṣí mi mọ̀ bóyá ní camera ní sọ̀rọ̀. Mi dẹ̀ lè tán jẹ́ lálẹ́ bọ́ ẹ jẹ́ kí gbé sí camera. Ẹ ní camera ẹ̀wẹ̀ ẹjọ́ ẹ gbé sí camera 34. Àyàwó lẹ́ ń kà verse wo lẹ́ ń kà right now. Mo ń bọ̀. Ẹ jọ ṣé mo lè kà. Ẹni sọ̀rọ̀ Blacks. Ibi pé mo wà nílé. Ẹni sọ̀rọ̀ okay. 100 and kìíní ni wọ́n wà 34. 34. Súra ẹ lọ sí Súra Quran chapter 4 ẹ lọ sí Súra 4. Súra An-Nisa. Tíwì lélẹ̀ báyìí. Súratun Imran. Súratun Nisa. Mi bọ̀ ẹ jẹ́ kí gbé débẹ̀. My goodness. Ẹ ń ka Quran yìí because ẹ mọ bó ṣe ń ṣí. It's obvious. You don't read it. Tẹ́ bá sọ bẹ́ẹ̀. You don't read it. It's obvious. You can't read this thing every day. You are struggling with Suratu. Mo ti sọ ní Yorùbá, mo ti sọ ní nọ́mbà, mo ti sọ ní Lárúbáwá Súratun Nisa. Gbọ́ tèmi. Súratun An-Nisa ni mo wà. Ẹ̀yin afa stress yín pọ̀ jù. Súratun An-Nisa ni mo wà. 34.
tí màá ṣe 34 ẹ̀ ni mo torí mo kì í ṣe mi ka pàtì bẹ́ẹ̀ ń mi kà á máa mo mọ̀ pé ẹ̀ ń straight kà á ẹ mo kúkú máa jẹ́ kà mi ò ká kò sí kankan. 30 ok bọ́ọ̀lù máa ṣe get 34 bí báyìí Suratu ṣe Anisa bẹ́ẹ̀ lẹ́ni bọ́ọ̀lù Quran lè part 4 aláfọ ẹgbẹ dúró náà ṣé ẹ mọ̀ká tó ń jẹ́ 34 ni broda ṣé ẹ mo lọ mọ̀ ẹ tó lọ mathematics. ẹ sọ ẹ fún jẹ́ wọn kí n Yorùbá. ṣàlàyé inú fóònù ẹ̀yin ti ń kà inú Kùránì mi ti ń kà tó jẹ́ ní Yorùbá version so part yìí ní ìsìn báyìí kò dé part 34 ewu mi ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí náà yẹ tàn sí dáadáa. ok òun ló tàn délé òun lélẹ̀ ẹ dúró báyìí ó 34 lẹ́wà yìí ẹ ò ní lẹ́gbẹ̀ẹ́ no ó ní ní apá left ó ní bó lélẹ̀. 34. nọ́mbà sí bẹ̀rẹ̀ sọ pé Yorùbá lè ṣe 34. nọ́mbà nǹkan lélẹ̀ ni ó yẹ ká 34 yẹ. ṣé ibi báyìí ni ó ti bẹ̀rẹ̀ àbí. 34 kọ́ nìyẹn ni. ok 34 ok mi mọ̀ kí nọ́mbà tẹ́mi lè bí sí. A'udhu billahi minash shaitanir àwọn ọkùnrin ní òpómúléró fún àwọn obìnrin nítorí pé Ọlọ́run ṣe àjùlọ fún apá kan wọn ju apá kan lọ àti nítorí ohun tí wọ́n ná nínú dúkìá wọn nítorí náà àwọn oníwà rere obìnrin ní olùgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu olùsọ àṣírí bí Ọlọ́run ti sọ ọ́ àti pé àwọn tí ń bẹ̀rù ṣíṣe orí kunkun wọn ẹ ṣe kìlọ̀kìlọ̀ fún wọn ẹ ta kété sí ibùsùn wọn kí ẹ sì lọ wọn kí ẹ sì lù wọn láì fa ìpalára fún wọn ṣé gbọ́ mi o ṣùgbọ́n bí wọ́n bá tẹ̀lé àṣẹ yín ǹjẹ́ ẹ kò gbọ́dọ̀ wá ọ̀nà ìjà pẹ̀lú wọn dájúdájú Ọlọ́run jẹ́ ẹni gíga olùtóbi. ok kí ló sọ nínú àyà yẹn. àyà yìí sọ nípa obìnrin ṣé ń gbọ́ mi ní pé obìnrin oníwà rere ṣé ń gbọ́ mi ó ní àwọn ọkùnrin ní òpómúléró fún àwọn obìnrin nítorí pé Ọlọ́run ṣe àjùlọ fún apá kan wọn ju apá kan lọ àti nítorí ohun tí wọ́n ná nínú dúkìá wọn ní pé ọkùnrin ní òpómúléró fún àwọn obìnrin ṣé ẹ gbọ́ ọkọ tí mi sọ bá nítorí pé Ọlọ́run ṣe apá kan nítorí pé Ọlọ́run ṣe àjùlọ fún apá kan ju apá kan lọ àjùlọ tí wọ́n mì ní àárín yẹn ni pé bí kọ́lọ́run fún ọkùnrin ní agbára ju obìnrin lọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé kọ́ tí mi sọ yé yín láti lè jẹ́ ọkọ lórí aya nítorí náà àwọn oníwà rere obìnrin ní olùgbọ́wọ́ sọ́kọ lẹ́nu olùsọ àṣírí bí Ọlọ́run ti sọ ṣé kọ́ tí mi sọ yé yín. àti pé àwọn tí ń bẹ̀rù ṣíṣe orí kunkun wọn ẹ ṣe kìlọ̀kìlọ̀ fún wọn ẹ ta kété sí ibùsùn wọn kí ẹ sì lù wọ́n láì fa ìpalára fún wọn ṣùgbọ́n bí wọ́n bá tẹ̀lé àṣẹ yín ǹjẹ́ ẹ kò gbọ́dọ̀ wá ọ̀nà ìjà pẹ̀lú wọn dájúdájú náà wọ́n jẹ́. ẹni sọ̀rọ̀ ibi tó sọ pé láì pa ìpalára fún wọn yẹn ẹ jọ ṣé bracket wà ń bẹ. bracket wà ń bẹ bẹ́ẹ̀ ni láì fa ìpalára fún wọn. ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ṣe rí pé gbogbo lé nǹkan tó ṣe sí English Quran tó sọ discipline them gently ó yàtọ̀ sí original al-Quran because ẹ bá ka Quran yẹn ní Lárúbáwá kò sí nǹkan kan tó sọ pé láì ṣe ìpara fún wọn so wọ́n ti ń add the translation wọ́n ti ń add the translation even to the Yorùbá al-Quran so nǹkan tí mo fẹ́ point out fún gbogbo lé nìyẹn ó ti ń ṣẹlẹ̀ náà sí Yorùbá ibi tèmi náà dẹ́ fẹ́ sọ fún yín nìyẹn. ẹni sọ̀rọ̀ ẹjẹ má bínú mo fẹ́ advise gbogbo lé anywhere tẹ́ bá ti ń ka al-Quran tẹ́ bá ti rí nǹkan kan nínú bracket kò sí nínú Lárúbáwá ẹ jọ̀ọ́ ó wà very important deceptive tactic wọn nìyẹn discipline them lightly nǹkan tó ń sọ mí báyìí nìyẹn wọ́n ti ṣe sí Yorùbá so Mr. Olafresh ẹ tẹ̀síwájú. ok láì fa ìpalára fún wọn ṣùgbọ́n bí wọ́n bá tẹ̀lé àṣẹ yín ǹjẹ́ ẹ kò gbọ́dọ̀ wá ọ̀nà ìjà pẹ̀lú wọn dájúdájú Ọlọ́run jẹ́ ẹni gíga olùtóbi ṣé ń gbọ́ mi. gbọ́ yín ṣe ti ṣe tán. Hello ṣe ẹ wà pẹ̀lú mi mo ti ṣe tán ti kà bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀. ṣé mo lè bí yín question. àyà 34 ni mo kà yẹ. mo mọ̀ ṣé mo lè bí yín question. mo ń gbọ́ mo wà pẹ̀lú yín. ẹ lè ti kámẹ́rà yín nísìnyí ẹni sọ ẹja ti kámẹ́rà yín so that network yẹn á stable there. now ṣé nínú Quran yẹn ṣó sọ pé ẹ lè lu ìyàwó yín. ìwọ. ok ẹ bá wa tún bíbẹ yẹn ká. ok ká láti bẹ̀rẹ̀ àbí. no láti bẹ̀rẹ̀ ẹ lè choose láti ibi tẹ́ ẹ ti fura sí wọn.
ok apá kan àti nítorí wọn nínú wọn nítorí náà àwọn oníwà èrè obìnrin ni olùgbọ́wọ́sọ̀kọ lẹ́nu olùsọ àṣírí bí Ọlọ́run ti sọ àti pé àwọn tí ẹ̀ ń bẹ̀rù ṣíṣe orí kunkun wọn ẹ ṣe kìlọ̀kìlọ̀ fún wọn ẹ ta kété sí ibùsùn wọn kí ẹ sì lù wọ́n kí ṣé ẹ ẹ gbọ́ mi lù wọ́n kí ẹ sì lù wọ́n láì fa ìpalára fún wọn no ẹ má ka bracket fún mi ẹ jọ̀ọ́ èmi ò deal pẹ̀lú bracket. kí ẹ sì lù wọ́n kí ẹ sì lù wọ́n. Ẹ má ka bracket because kò sí yẹn nínú Lárúbáwá a lè check ẹ word for word mo ti ṣe yẹn already because deception so kí ẹ sì lù wọ́n ẹ jọ̀ọ́ Kí ẹ sì lù Yorùbá mi ò wọ́n, ẹ dáa jọ̀ọ́. but kí ló mean tí bá sọ pé màá lù yín. tí wọ́n bá ní màálù yàn lúlù pé oríṣiríṣi ẹ ní sùúrù ẹ má fún mi ní different types lóòótọ́ of beating. ní Yorùbá ẹ má ẹ ní sùúrù ẹ má ti fún mi ní different type of beating ẹ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ yẹn kí tí n bá ní mo lù wọ́n because èèyàn ló ń sọ̀rọ̀ ń pa kò ń sọ̀rọ̀ nípa drum ká ní ìlù ló ń sọ̀rọ̀ ń pa nínú àyà yẹn of course if I say I beat the drum kì í ṣe pé mo ṣe violence sí drum ṣe get or tí n bá sọ ẹni sùúrù Mr. Ọlá ẹni sùúrù tí n bá sọ pé mo lù yín nínú match yẹn àbí mi àti yín ṣe game I understand kì í ṣe pé mo beat yín violently but tí n bá sọ pé èmi àti Mr. Ọlá argue mo lù wọ́n in that context àti mọ̀ pé so nínú àyà yìí èèyàn ló ń sọ̀rọ̀ nípa which is what your wives as for your women ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin àwọn ọkọ bó ṣe máa behave towards their wife ṣe get so ó ní kẹ́ ẹ lù wọ́n ẹ jọ̀ọ́ kí ni meaning kọ́ lù wọ́n àwọn ìyàwó wọn ló dẹ̀ sọ̀rọ̀ nípa. lílù nílẹ̀ Yorùbá a máa ní kí wọ́n náyàn kí wọ́n fún yàn lẹ́gbàá àmọ́ kí wọ́n tó mú lúlù jáde ìkọ́ tèmi máa sọ nípa Al-Qur'an ẹ ṣì máa gbọ́ tèmi náà mi ní mọ̀ gbọ́ sí yàn kọ́ tó mú lúlù jáde wọ́n ní kí a ta kété fún wọn kí a dẹ̀ kìlọ̀ fún wọn ṣé ń gbọ́ mi kí a dẹ̀ jìnnà sí ibùsùn wọn kí a ta kété sí ibùsùn wọn ní pé ká má fọwọ́ kàn wọ́n lúlù pé oríṣiríṣi lúlù tí wọ́n mì ní ṣé ìkọ́ tí mi sọ yé yín. Jọ̀ṣẹ́ lè bá wa describe bá ṣe máa lu ìyàwó wa fún wa ẹ jọ̀ọ́ ẹ kọ́ gbogbo ilé. nílẹ̀ Yorùbá a mọ̀ pé tó bá kọ́ ẹ pẹ̀lú tó bá ní ìlú ìlú. Mr. Ọlá ẹ jọ̀ọ́ I'm not asking you ẹ má divert conversation I hate that ó wà very deceptive mo ń sọ̀rọ̀ nípa Al-Qur'an ẹni sọ̀rọ̀ sà mo ń sọ̀rọ̀ nípa ayat ẹ̀ṣẹ̀ka ẹ jọ̀ọ́ ẹ má divert wa ẹ jọ̀ọ́ ṣe lè ṣàlàyé fún gbogbo ilé 1,003 people irú lílù wo báwo la ṣe máa lu ìyàwó wa ẹ fún wa ní prescription yín according to Islam. According to my own description ní Islam mi lọ lè kí bọ̀ láti bí 2016 mi ti stop àti ka Arabic anything Arabic tí mo ti ń ka Yorùbá so tí mi dẹ̀ ṣe máa ka Yorùbá mi tí mi òye mi ṣe máa yé mi bí dẹ̀ máa fi owó kan mi tọ́nà ó dẹ̀ ní tọ́nà dẹ̀ ṣe máa fòye tèmi yé mi nínú àwọn ọkọ̀ tí mi máa ṣe tí mi ṣe ń ka Quran bẹ́ẹ̀ ni mo ṣe ń ka Bible wà láìta láti sọ̀rọ̀ ẹ̀sìn wa tí bá ka Quran láti mo ka Bible. Báwo la ṣe lè lu ìyàwó wa. nínú lúlù tí tèmi ṣe túmọ̀ sí lúlù ní pé kí jìnnà sí láti máa bá lájọṣepọ̀. Irọ́ ni because Allah ti already mention ìyẹn ibi tó ní stay away from them kẹ́ ẹ̀ jìnnà sí wọn ẹ lè ka ẹjọ́ ẹ bá wa tún bẹ̀ yẹn ká. bẹ́ẹ̀ni lúlù tèmi ṣiṣẹ́ túmọ̀ sí lúlù tèmi. No the aya ó ti sọ pé ẹ bá wọn sọ̀rọ̀ advise them English lèmi ń kà ẹ má bínú. Second one ó ní stay away from them in bed. àti pé àwọn tí ń ṣe. ẹni sọ̀rọ̀ Allah ti already sọ wípé kẹ́ ẹ fi ibùsùn wọn lẹ̀ which means don't have intercourse. A lè gbé tafsiri wa kí ká wo nǹkan táwọn scholars sọ nípa àyà yẹn wọ́n ti ṣàlàyé ẹ̀ mo ti kà á tẹ́ bá fẹ́ kí n gbé wá màá gbé wá no problem. Ó wá ní last one wadribuhunna kẹ́ ẹ nà wọ́n àbí kẹ́ ẹ lù wọ́n ẹ jọ̀ọ́ ẹ má parọ́ ẹ wá ń try láti sọ pé Allah sọ pé kẹ́ ẹ fi ibùsùn wọn lẹ̀ kẹ́ ẹ tún wá fi ibùsùn wọn lẹ̀ no kò lè make sense. Why is Allah confusing himself and repeating the same thing twice? No, kò make sense. There are 3 steps to that stage. Advise them, stay away from them in bed, kẹ́ ẹ dẹ̀ lù wọ́n ẹ má gaslight wa. Ẹ jọ̀ọ́ ẹ fún wa báwo la ṣe lè lu ìyàwó wa ẹ ṣé. tèmi ṣe mọ̀ sí ní èmi ti sọ fún yín yẹn so kò sí mi tèmi tó lè sọ fún yín ju ilé. ẹgbẹ́ tafsiri wa tó bá kì í yàn ẹ ṣé ẹgbẹ́ scholarly reference wa ẹ má kọ̀ tún fún ara yín ẹ ń ṣe scholar èmi náà dẹ̀ ń ṣe scholar. ẹ̀kọ́ tèmi fẹ́ jẹ́ kó yé yín nìyẹn tèmi ṣe wà oríṣi ṣàfà ó ti bá mi jà ibi tí mo worst dé mi ò kí n náà dá anybody mo má dáhùn mi kí ni kò dẹ̀ ṣe pé mi worst tó náà ṣe fi hàn mí kí ni. ẹ bá ń ṣe Islam tẹ̀yìn lọ́dọ̀ yín like kò sí nǹkan tó kàn mí nǹkan tó kọ sí ìwé lèmi wá discuss. so tèmi ṣe máa túmọ̀ tèmi ṣe ka Yorùbá tí mo ṣe ń túmọ̀ ẹ̀ ṣe ń gbọ́ mi ó yàtọ̀ sí tẹ̀yìn ṣe lè túmọ̀ ẹ̀. Mr. Ọlá how you do your Islam kò concern mi nǹkan tí ìwé sọ nǹkan táwọn scholar sọ ẹ jọ̀ọ́ ṣe lè mú scholar kan tó back yín up nínú nǹkan tẹ̀ ń sọ pé wadribuhunna yẹn kẹ́ ẹ lù wọ́n ó means pé kẹ́ má dúró sí the same bedroom pẹ̀lú wọn àbí kẹ́ fi bẹ́ẹ̀dì wọn lẹ́ni ẹ mú wá ẹ jọ̀ọ́.
Tẹ́bà lè mú ẹja move on ẹjọ́ because ìkọ́ tí ẹ máa gbọ́ ìkọ́ tárùkùnránì yìí sọ ó ní kí a lù wọ́n àmọ́ kí a lù wọ́n láì fa ìpalára fún wọn ṣùgbọ́n bí wọ́n bá tẹ̀lé àṣẹ yín ẹ kò gbọ́dọ̀ wá ọ̀nà ìjà pẹ̀lú wọn ẹ gbọ́ tèmi. Mr. Ọlá ẹni sọ̀rọ̀ now èwo ni nísìn ṣé kọ́ fi ibùsùn wọlé ní ibi tó ní kọ́ lù wọ́n yẹn àbí ṣé kọ́ lù wọ́n ni because ẹ tún ti change story nísìn ẹ ti sọ pé kọ́ lù wọ́n ni. bẹ́ẹ̀ni ṣe túmọ̀ ẹ̀ sí tó ṣe wà nínú àlùkùránì ní pé kí wọ́n lù wọ́n láì fa ìpalára ni ṣé ń gbọ́ mi. ìpalára yẹn ò sí ní lárúbáwá ẹjọ́ sá ẹ má àdẹ̀mú ti sọ fún yín. mi ò jiyàn ṣùgbọ́n nínú àlùkùránì ó ní bí wọ́n bá tẹ̀lé àṣẹ yín ẹ kò gbọ́dọ̀ wá ọ̀nà ìjà pẹ̀lú wọn. no nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ibi tó ní kọ́ lù wọ́n yẹn ẹ ṣàlàyé níbi lúlù wọ̀ yẹ àlùkùránì ní kọ́ náà wọ́n ni pé kí wọ́n ná wọn. Mr. Itolaye ẹ take over ẹjọ́ ẹ take over. Gaslighting ti pọ̀ jù mí láìké èèyàn máa parọ́ up and down báyìí ẹjọ́ ẹ take over. èdè yóò ṣòro lọ reality ni mo sọ. ẹjọ́ mọ́mọ́ bàbá wa ọlá ẹ má bínú. nínú ìjọba àti Allah ta ló lọ́pọlọ jù. ìjọba azal kí ni mí pé ìjọba. ìjọba wa Nàìjíríà. government. èmi lè dáhùn question yẹn ẹ lè bí mi question bẹ́ẹ̀ kí ẹ lè bí mi ọ̀nà wọn bá Allah tàbá ní Allah tí mi ṣe túmọ̀ Allah tèmi sí ipò náà tí yọ̀ jọ́ sí fún. ẹjọ́ mo ń bọ̀ arákùnrin ẹ̀rọ máa sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹjọ́ kí ni èyìnbó ẹni tá a fura sí tẹ̀bí suspect ni. suspect yes. ok nínú ṣebí ẹni tá a fura sí náà sọ nínú Kùránì bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fura sí wọn. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. ok nínú Nàìjíríà 1999 constitution section 34 ó sọ fún wa pé tá a bá mú suspect ẹni tá a fura sí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká tọ́jú ẹ̀ ká kódà lágbára àti fọwọ́ kàn pàǹgbà báyìí wọ́n lápá àwọn èèyàn mọ́ ráìtì wọn làwọn ọlọ́pàá fi ń tọ́ṣọ suspect oyè suspect wọn ò lágbára àti gba létí débi pé wọn náà fẹ́ tiẹ̀ ní kankan ṣe wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn ok nígbà tí Nàìjíríà sọ pé ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn suspect tálà wa ní tẹ́ ẹ bá ti tíyàwó yín bá jẹ́ suspect kẹ́nà wọn kí lẹ rí sí. wọ́n máa kò bójú mu àmọ́ tèmi ṣe máa túmọ̀ ẹ̀ kọ́ ni yẹn mo túmọ̀ ẹ̀ pé yẹn tí wọ́n ti ṣe kọ́ tó yẹ mi tún máa bì í ṣe é gbọ́ àwọn olùkọ́ wa gan bí wọ́n ṣe túmọ̀ ẹ̀ ó tún yàtọ̀. bí wọ́n ṣe kọ́ yẹn ẹ̀yin ò nígbàgbọ́ nínú ẹ̀. bí wọ́n ṣe kọ́ yẹn èmi nígbàgbọ́ náà bọ̀ kò ṣe pé tí wọ́n ṣe kọ́ mi àwọn kọ̀ọ̀kan wà nínú àlùkò àwọn jẹ́ tí mi bá kà mi ì múṣẹ́ ipe ìwọ èmi máa believe pé ọtọ́ náà ṣe ṣèkan náà ò lè ṣèkan ẹ̀ báyìí mo believe ipa bẹ́ẹ̀ ni àwọn ọkọ nínú àlùkùn àwọn kọ síbẹ̀ Ọlọ́run gégùn fáwọn ènìyàn nínú àlùkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan tó pa àwọn lánàá bí nínú àlùkùn tó pa àwọn lójíṣẹ́ náà ipe àpòpọ̀ nínú àlùkùn àwọn nǹkan wà wọn fọwọ́ ara wọn kọ́ ṣe ìgbọ̀ngàn náà dẹ̀ gégùn fún wọn tó àwọn èmi ti ka àwọn ayẹyẹ ló jẹ́ kémi mọ̀ pé yes ibì kan tí mistake bá wà nínú àti mistake mi máa fà ṣe fún àánú. Brother Ọlá mò ń bọ̀ ẹ má bínú tí ẹ bá gbé gbẹ̀gìrì síwájú ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ gbẹ̀gìrì. bẹ́ẹ̀ni. bí a ṣe wá gbé gbẹ̀gìrì síwájú yẹn ẹ̀yin àtọmọ yín wá ń jẹun ọmọ yẹn wá yàgbẹ́ ìgbẹ́ yẹn wá jó lómi ó wá tà sí etí àwo gbẹ̀gìrì yẹn tẹ́ẹ̀dẹ̀ mọ̀ bóyá maybe ó ti dénú gbẹ̀gìrì gangan ǹjẹ́ ṣe lè fi gbẹ̀gìrì yẹn jẹun wọn. kò possible náà. ok níjọ́ tí wọ́n ti pe nǹkan níwèé òfin ìwé Allah tẹ́ wá dénú ẹ̀ tẹ́ wá rí i pé àfikún ti wà ń bẹ irọ́ ti wà ń bẹ kí ló dé tí ẹ tún ṣe wà ń gbàgbọ́ lọ. bàbá mi Ọlọ́run ọba tèmi sì ni mò ń gbàgbọ́ ẹ gbọ́ mi síwájú tí mo ṣe ń ka àlùkùn ààyìn bẹ́ẹ̀ ni mo ṣe máa ka Bible so mo mọ̀ tún mo mọ̀ sí èmi tí mo dẹ̀ ń ṣe mùsùlùmí tí mò ń gbàgbọ́ Ọlọ́run tèmi ni mò ń gbàgbọ́ látara ìkíni. mo ń bọ̀ ẹni sùúrù mo ń bọ̀ ṣé ẹ̀yin rò pé ìrun tẹ́ ń kí yẹn gangan tẹ́yin rò pé ọba tó dá ayé tó dá ọ̀run lẹ́ ń kí i fún ṣẹ́yin rò pé bóyá kì í ṣe nǹkan míì nígbà àrùn yẹn lọ́wọ́ yín tó jálè jẹun because ẹ máa gbọ́ o èyí tá a bá forí nǹkan sọ kò sáníyàn tẹ́ lè ní ní tẹ́ ẹ bá ti forí nǹkan sọ ibẹ̀ ló ń lọ o kò sí tó lè ṣẹ̀ǹjẹ̀ torí àwọn tí wọ́n pilẹ̀ nǹkan yẹn nǹkan tí wọ́n forí ẹ̀ sọ nìyẹn gbogbo ìgbàgbọ́ tí yẹn ò ní ìdìmọ̀ ṣe ti ṣáà ti ń ṣe nǹkan ní kẹ́ ẹ ṣe ibi tó yẹ kó lọ ní ò lọ tí yóò ní rìn lọ́tọ̀ ibi tó yẹ kó lọ ní ò lọ náà ìbéèrè wa ni pé kí ni insurance tẹ ni pé irun tẹ ń kí yẹn àwẹ̀ tẹ ń gbà yẹn Ọlọ́run ni ó ní tí kì í ṣe pé ṣìgìdì àbí àlìjànú kan ni wọ́n ń dà rẹ̀ jẹ́. bàbá mi ní assurance gidi. kí ni assurance yẹn.
mi bó ṣe gbogbo kọlẹ̀ wọn máa fẹnu sọ bọ́ ibi tí mi sin ọ̀nà òde ṣẹ̀ ń gbọ́n mi ó ti ní time kọ ẹ̀mí fún àmì ti fẹ́ wé pé wo Christian náà mo kú láìkẹ́ mi máa lọ ṣọ́ọ̀ṣì ọ̀sìn níwá Muslim dẹ̀ tí bá lọ ṣọ́ọ̀ṣì gan máa fọ́ fún mi kà ìwọ tó kó àwọn testbed ti síwájú mọ́tò bá tó tó ní bọ́lá ṣọ́ọ̀ṣì mo ti rí àwọn ìdájọ́ kan tọ́nà máa fi wọ́n ẹ̀mí ẹ má wulẹ̀ jẹ́ ká stress yẹn mo ṣe èèyàn ní kémi máa san náà ẹgbọ́ tèmi ìyá tó bí mi bàbá tó bí mi Christian ni wọ́n ṣe ẹgbọ́ tèmi kò tíyàn èmi ló wù mí kí n máa san náà ló dẹ̀ wù mí kí n máa ṣe Muslim bàbá àti ìyá mi Christian ni wọ́n ẹ jẹ́ kí sọ tèmi báwo mo ṣe mọ̀ ẹ̀pọ́n máa kó tó di pé mi tẹ̀ ẹ jẹ́ ká fún ọ̀dọ́ educate ẹni yìí kálíbà báwọn èlòmí sọ̀rọ̀ ó má máa wí kí àwọn ẹni yóò ní logic so mi fẹ́ kẹ́ mi kọ́ tẹ́yìn pé mi yẹn kí tọ́jú kí n máa sọ ọ́ mo ní tẹ̀sí nínú ẹ̀ ẹ má wọrí àwọn kan lọ́sẹ̀ rí kálíbà máa listen comment section so nǹkan tó wà ń bẹ̀ ni pé àwọn kan náà Quran tẹ̀ ń kà tí wọ́n kọ lọ́run sí so kì í ṣe original Quran ń kà Allah ń jẹ́ kò kí ń ṣe Ọlọ́run ìyá àkọ́kọ́ ṣe understand so Quran tẹ̀ ń kà gan kò tí ì pé ẹ̀kejì ni pé ẹ lè understand Islam tẹ́ bá ń ka Quran nìkan ṣó ti yé yín so gbogbo nǹkan tẹ́ ẹ ti mọ̀ ń pa Islam irọ́ lásán ni so gbogbo ẹ̀ ń ṣe kinní kan ẹ̀ ń kà lédè Yorùbá kinní kan yẹ nǹkan tẹ́ ń ká òye yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ó ní àwọn tẹ́yìn tẹ̀lé ó lákàbí tẹ́yìn ò tẹ̀lé ṣe ti understand ẹ ṣe sùúrù ẹ má wọrí ẹgbẹ́ pátì yìí ò ní ìtumọ̀ ṣe understand so Yorùbá tẹ́ ń kà gan kò yé yín ẹ̀rì kí bí a ṣe ń bèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan nílé lẹ́yìn ń lò ìyẹ́ lẹ́yìn ò lò so ó túmọ̀ sí pé fún alára yín ẹ rí gbèkúnlẹ̀ ẹ wá ń tọrọ ara yín bọ̀ ṣe understand so ẹ lọ gẹ́tì Quran nǹkan kò ṣe tí wọ́n ṣe tù nílọrin táwọn Fúlàní tú ẹ lọ gẹ́tì original one Ọlọ́run ò kí ń ṣe Allah so but ẹ̀yin sì nídìí kẹ́ wà comment section kẹ́ bá listen ẹ ti to me mo feel like pé ẹ weak so yẹ ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹ jọ gbogbo lè má bínú. ẹ kalẹ̀ o. ẹ káàbọ̀. ẹ jọ bọ̀bọ̀ láyẹn ni mo fẹ́ bá sọ ẹ máa tí bọ̀bọ̀ láyẹn ṣe ń sọ̀rọ̀ ẹ máa rí pé àwọn àáfàá tó máa ń pe jíìn yẹn ni tó máa ń combine religion together then mo study pé brain ẹ kò pé so ó yẹ kẹ́ ti drop ẹ̀ dáìjà mo sọ pé mo fẹ́ wọlé. You're right, Yawa. Very right. olùkọ́ni fẹ́ yẹ kí n lé kí n sọ pé kí wọ́n máa wù torí àwọn ìfẹ́ béèrè yẹn lọ́wọ́ ẹ̀kan so màdé fi náà kí á tún kó mẹ́ kó lè dáhùn béèrè yẹn so. drop me sin ẹ lè drop me. all right Black Gang. Hello, Black Gang. Hello, sorry. ṣèbí Muslim ni. Hello. All right. Adigun ẹ ṣe sùúrù àti ń gbẹ́ ni wọlé tẹ́lẹ̀ ni so olóṣòwò aláṣẹ wà ń bẹ̀. Listen to me. You are not going to give me I'm here to explain what I've been seeing here. Can you speak louder? You can't hear you. Ẹ fẹ́ explain fún wa. Right now, yeah. I'm here to explain. Okay. Ṣé ká wá fún yín Quran verse tẹ́ máa explain fún wa? No, I will choose myself. No, you kàn lè mú anything. You can never choose for me. Ẹ gbé Quran fún wọn jàre. Tẹ́ bá dé Quran lọ́dọ̀ yín bẹ̀ yẹn ṣe ti understand. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ fẹ́ explain náà máa fún yín láyè kẹ́ explain. Sọ yẹ kí n fún yín Quran verse tẹ́ máa explain. Listen to me. Hello, Amadeleke. Calm down, listen to me. Amadeleke. Ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe ni pé nínú explanation yẹn náà ṣebí Islam ló fẹ́ defend. Ẹ jẹ́ kó ẹ. Go ahead. First thing is that I'm a Muslim. I found one. Nǹkan tí mo fẹ́ explain fún mi pé Ọlọ́run sọ nínú Al-Quran pé inú ẹ̀dínlẹ̀ Allah lè máa sọ kì í ṣe Ọlọ́run sí náà Al-Quran so tẹ́ bá fẹ́ explain. Calm down now. Hold on now. Listen to correction. Kábàlì máa interject yín Allah ní kẹ́ máa lò ẹ continue. Ìṣòro Allah sọ pé inna ad-dina inda Allahi al-Islam falan yaqbal ghayra al-Islam dinan. ومن يتخذ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ẹ wá jẹ́ kí n túmọ̀ rẹ̀ báyẹn. ó ní inna ad-dina inda Allahi al-Islam kì í ṣe ànábì ló sọ̀rọ̀ torí mo gbọ́ tẹ̀ ń sọ pé ànábì ló ń sọ àwọn ọ̀rọ̀ yẹn kò sí ànábì ló sọ̀rọ̀ Ọlọ́run ló sọ fún ara rẹ̀ ó fi rán màláíkà Jibril. Hello Allah ní kẹ́ máa lò. Allah ló sọ̀rọ̀ ó fi rán màláíkà Jibril ó fi ránṣẹ́ sí ànábì. Ó wá ní kí màláíkà Jibril kó sọ fún ànábì pé inna ad-dina inda Allahi al-Islam lọ́dọ̀ ẹ̀sìn tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ gbà wọlé. ẹ̀sìn Allah. Ẹ ká gbà náà
calm down yóò bá mo fi ń tún nǹkan ẹ But gan no ṣe matter bẹ́ẹ̀ what, sọ̀rọ̀. I'm a kí drop. ló dé That's to tí comply Allah with the rules àti here. Ọlọ́run tó You have to mátà. stick with Allah. That's it. If you don't comply, we'll drop you. That's it. Listen to me. Arabic Not is listen to Allah. us. Allah is Allah. That is our rules here. That's your Okay? okay. Yeah, I'm that's the going to rules come. here. Allah is Allah. Okay, let me follow your rule. It's the same thing. We are talking the Yeah, same follow thing. our rules. Allah is Allah. Okay. Move on. Okay, Allah sọ wípé inna dina inda Yeah, that's Allahi good. Islam. Ẹ̀sìn tí òun Allah tóun accept lọ́dọ̀ tóun is Islam. Ẹ̀jẹ̀ wa tú ibẹ̀ yẹn dáadáa fún mi kọ́kọ́ explain ibẹ̀ yẹn. Kò sí gbogbo ànábì tí Ọlọ́run rán wáyé. Ànábì Nuh, ànábì Isa táwọn Christian pè ní Moses, kí ni wọ́n pè náà? Jesus. So ànábì Isa táwọn Christian pè ní Jesus. Ànábì Ọlọ́run Mùsùlùmí ló ṣe ẹ̀jẹ̀ ń ṣàlàyé tán. Hello, ẹ máa ní láti drop very soon. Tẹ́ bá ti mọ̀ kẹ́ni lè maintain Allah ní time. Ṣé on this afẹ́ gbádùn yà interject yín but ẹ ní láti máa mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ ẹ calm down ẹ lo Allah kádẹ́kọ̀ọ́ yìí afẹ́ gbọ́ yín. Mo ti gbọ́. If you use one more long, I will drop you. That's the point now. Okay, mo ti gbọ́. So stick to Allah, I will enjoy you. Gbogbo ànábì tí Allah rán wá sáyé. That's good. Gbogbo ànábì tó rán wá sáyé. Gbogbo wọn ala millati Ibrahim, ala millati Adam. Kulluna bani Adam, gbogbo wa pátápátá ọmọ ànábì Adam ni gbogbo wa. Ṣùgbọ́n ànábì Adam gẹ́gẹ́ fúnra rẹ̀ alayhi salatu wa sallam, ànábì Adam gẹ́gẹ́ fúnra rẹ̀ he is a Muslim. So culture is different from religions. That's the second thing. Culture is different from religions. Can I talk to this man? Please let me talk. 10 minutes. Please let me talk. Àti ní sùúrù tó bàbá kìíní àti gbọ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ ní gbogbo time. Mi ti ṣẹ́rí mi. Ẹgbẹ́ Quran jáde gbogbo ẹjọ́ tó ń lò yóò bá lé mu ẹ fún Quran bá a sọ̀rọ̀. Ẹ calm down ẹjẹ sọ̀rọ̀. Mi ní láti gba verse Wọ́n ka lọ́wọ́ Quran yín. fún wa, ajẹ́lẹ́ kẹ́ jọ ẹ fún wa Quran. So now, hello. okay, so now go ahead. Hello. I'm hearing You said we are ṣé kò gbọ́ Yorùbá ni? You said we are descendants of Adam, right? Yeah. Okay. And Allah have sent a lot of prophets. Yeah. And all of them are Muslims. Okay. Can you just mention a prophet, a particular prophet that came to Nigeria, and which prophet within the prophet of Allah? So can you just mention a prophet that came to Nigeria particularly as a messenger? Let me tell something. Kò dìgbà tó bá jẹ́ kò dìgbà tí ànábì kan tó bá tó dé ìlú kan tó kí ẹ̀sìn tó débẹ̀. Since Thomas lè gbọ́ khabar ẹ̀jẹ̀ a ní nínú Islam a ní nǹkan tó ń jẹ́ khabar yẹn ó ní ìròyìn tá bá fi lè gbọ́ tí since Thomas lè gbọ́ khabar rù pé ànábì kan ti dé o ó dẹ̀ ti mú ẹ̀sìn mi wá dandan nìkan change ẹ̀sìn tó ẹgbẹ́ báyẹn ẹ fún wa lẹ́rìí nǹkan yẹn nínú Quran báyẹn ẹ ṣe nǹkan tẹ́ sọ yẹ ya. everywhere. Ẹ fún wa lẹ́rìí kọ́bárù yẹn. Ẹ̀yin rẹ̀ náà mo ti ń kà lóyún ẹ̀. Again. Ẹ̀yin rẹ̀ náà mo ti ń kà lóyún ẹ̀. Talk here with proof, not with your own mouth. Ó lè ní mo ń kà lọ ẹ̀jẹ̀ ń kà délẹ̀. Give us the evidence now. We can now check it. Okay, nínú Quran àti tó Quran kí n fi hàn. Now in the Quran at this, we accept Quran, we accept at this. Black gangster. Wait, I'm coming. Bàbá wa Adeleke ẹ bá mi wá Quran 5:3 kalẹ̀. Quran 5:3. Kí wọ́n tó gbé Quran dé gbogbo lé, mo rí pé pátá mi ti lò gan kí ló dé, ó ní rẹ̀ yín ni, kò ní rẹ̀ yín kò ní sú wa o. Ẹ bá tap kí n máa rí red light yẹn, red love yẹn kó máa lọ bẹ́ẹ̀ ẹjọ́ gbólé. Sùn tá àárọ̀ fi ń rí pé ókè ẹ support program wa nìyẹn bẹ́ẹ̀ yẹn pa tap yẹn, kẹ̀yà bá a share ẹ̀. Oya, let's keep it up. Ká máa lọ sí bábí wọ́n ẹ̀dá tààrọ̀.
let's go to 2 million likes. So yeah, now let's go. 2 million likes. No go lay, yeah, let's go. Wọ́n ti lọ gbé àyà Kùránì wá, wọ́n ti lọ gbé verse Kùránì wá. Wọ́n tó gbé dé ẹ bá gbọ́ lẹ́jọ́, ẹ bá wa share. Àárí gift kí ló ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ kó sí. Ẹ tẹ kíní yẹn náà, ẹ ṣe kíní yẹn fún wa náà. Ẹ ṣe kíní yẹn fún wa náà. Ó yá náà, wọ́n ti show love. That. So kí wọ́n tó dé so akí gbogbo lé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe announce náà lẹ́ẹ̀kan lórí Audiomack so ms baba irú tá à ń ṣe lálẹ́ ìbáyìí so bóyá bí 15 hours a máa bá lórí Audiomack ọ̀la so àwọn tààtẹ̀ tí ṣe sẹ́yìn náà ti wà ń bẹ̀ a tẹ̀ ṣe máa fa àwọn fúnpọ̀ náà síbẹ̀ so tá a bá ti lọ sí Audiomack kọ̀sọ̀pọ̀ Islam ti wó nílẹ̀ Yorùbá so tá a bá ti lọ sí Audiomack a bá ti tẹ ms baba so a gbé gbogbo ẹ̀ wá so bí báyìí náà láti ṣe po tán yányán tí ó dẹ̀ ní gbérí mọ́ gẹ́gẹ́ bí àdìtì ànábì ṣe sọ wípé Islam ó wá gẹ́gẹ́ bí àjòjì á dẹ̀ padà síbi tó ti wá bí ẹni pé bí ejò ṣe máa ń jáde lọ pé ó dẹ̀ máa torí padà sínú sà gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni Islam ó ṣe torí wọlé padà so àwa ló ń rí fáàsì nípa máa wó Islam pátápátá Quran chapter and verse yẹn ṣe ó ti gbé dé. Thank you guys. Tó bá ti sí chapter and verse kó kábẹ́lú mi sọ̀rọ̀. Ẹni kó lọ gbé wá yẹn kò lẹ́fídẹ̀nsì. Kò lè rú ọkàn mọ́jà yóò kó sọ̀kalẹ̀ ńgbà yẹn báyé kó kọ̀ wá sáàsì láti ẹ̀kan yẹn lẹ́gbẹ́ tó fún wa sí dr ìròyìn ẹ̀. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Kò lẹ́fídẹ̀nsì ọ̀rọ̀ yẹn kò síbi tó ti fẹ́ rí. Tó bá ti sí evidence. Thank you guys for the gift. Kábẹ́lú mi sọ̀rọ̀ so gbogbo ilé àwọn nǹkan tá à ń jẹ́ kẹ́ kó yẹ yín náà nìyẹn ẹ̀rì kí wọ́n ti sọ wípé gábọ́rà àbí gábárà tó kì í ṣẹ́kọ̀ bá ti dé ó ti pa gbogbo ẹ̀ rẹ́ so gábárà yẹ àti pé kí wọ́n fún wa ní chapter and verse but ó dàbẹ̀ ni pé kò sí nǹkan tó ń jẹ́ gábárà nínú Quran so kò dẹ̀ sáyé fún lọ. Islam ò ṣe defend kò sí bóyá fẹ́ ṣe. Tí wọ́n bá ti ń defend ẹ̀ ó tún máa expose ẹ̀ sí ni the more you defend it the more you exposing it any verse wọ́n bá mú wá ó tún máa ṣí díẹ̀ sílẹ̀ ni. Ó ti bọ́lẹ̀ èèyàn. Kí ló mọ inú kẹ ibi tó wáyé ilé ẹkùn ni àwọn afáwọn gọ àwọn làbíbù gan tẹrí sí wọn máa jábọ̀. Muslim kan wà ń bí o ṣáà lè sọ̀rọ̀. Adébáyé wá padà anyway. Ẹ káàbọ̀ sà. Ẹ káalẹ́ sà. Bójúbójú àbí. Bẹ́ẹ̀ni. Kí ni Muslim ní mí sà? Ahmed. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ Islam ǹjẹ́ Islam parí lójú aṣá Ànábì parí iṣẹ́ lójú aya rẹ̀ àbí ó parí iṣẹ́ tí Allah rán ṣó parí ẹ̀ kó tó lọ àbí ó parí ẹ̀? Ànábì parí iṣẹ́ tí Allah rán kó tó lọ. Ok. Nígbà tí Allah ti parí iṣẹ́ wo ni Allah kọ́ ló parí iṣẹ́ o Ànábì lẹ bẹ̀rẹ̀. Nígbà tó ti parí iṣẹ́ tiẹ̀ iṣẹ́ tá a rán. Ẹ jẹ́ à clarify yẹn náà mo ní Ànábì là ń sọ kò ń ṣe Allah. Ṣe ṣe bí Allah rán iṣẹ́ ni. Allah rán Ànábì iṣẹ́ ó dẹ̀ parí iṣẹ́. Allah rán iṣẹ́ àbí ó dẹ̀ láwọn tá a rán sí. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ṣó wá jíṣẹ́ yẹn fáwọn tá a rán sí àbí ó jẹ́ kó tó lọ? Ó jẹ́. Ok. Nígbà tí Ànábì ti wá jíṣẹ́ tán tó parí iṣẹ́ rẹ̀ kó tó lọ torí pé òun ni last prophet. Bẹ́ẹ̀ni. Ok tó ti parí iṣẹ́ rẹ̀ kó tó lọ. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n rìn kiri tán pààyàn kiri yìí iṣẹ́ wo làwọn tún jẹ́ ṣé prophet làwọn náà ni? Ẹ ṣe máa clarify yẹn fún mi. Ṣẹ́rí alákọ̀ọ́kọ́ mo fẹ́ ká listen síra wa ká dẹ̀ try láti learn látọ̀dọ̀ ara wa ṣe understand kò ń ṣe debate kò dẹ̀ ń ṣe argument mo try láti convert sí Islam mo dẹ̀ wà ṣọ́n pé iná try láti convert mi sí Christianity mo ní deep understanding ní Christianity mo dẹ̀ ní deep understanding ní Islam tí ma dẹ̀ fi báyìí sọ̀rọ̀ tán lálẹ́ yìí mo ní ka Quran kankan mo dẹ̀ ní ka Bible verse kankan náà fún yín. But ẹ máa ka Kùránì o. Ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ. Ẹ máa ka Kùránì. Ẹ lè fa fíìdì wa ní ọ̀rọ̀ orí kò possible. Ok, ẹ kò sí wàhálà tábà débẹ̀. Ẹ má jẹ́ argue o. So now Sherry, ó ní nǹkan tó ń pè ní extremism and extremism ó exist in all sort of religion. Kò bá jẹ́ Christianity, kò bá jẹ́ babaláwo, kò bá jẹ́ Àfà. Sherry, ó ní àwọn kan tó máa gba nǹkan tó bá ìgbà yẹn á ju bí ó ṣe ń ṣàlàyé bí nǹkan ṣe ń ṣàlàyé fún wọn lọ. So tọ́ba tí wàá gbà ẹ wá wádìí lọ́wọ́ àwọn tó ń ṣẹ̀sìn yẹn gangan pé òkè o
kí lẹ classify àwọn ará bí yìí sí. Muslim lẹ́ ń bá sọ̀rọ̀ sí, right? Ẹ bèrè lọ́wọ́ tèmi pé àwọn tó ń pààyàn kiri yẹn ṣé iṣẹ́ ànábì ló ń jẹ́. Èmi ò kà wọ́n as Mùsùlùmí. Kàkọ́ fi yẹn bẹ̀rẹ̀ cause nǹkan tí Islam ṣàlàyé fẹ́mi láti máa ṣe ó ti yàtọ̀ sí nǹkan táwọn ń ṣe. So àti in pé no way. ṣe mọ̀ tẹ́ ẹ bá ka àwọn as mùsùlùmí tá a bá Bẹ́ẹ̀ni, wọnú islam gangan fún rẹ bọ́dì yẹn kò sí wà yẹn nù islam àbí. bẹ́ẹ̀ni. ok Ẹni sọ̀rọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ n clarify ẹni ẹni sùúrù sọ̀rọ̀ ẹ má ti question sí mi lẹ́nu. Ṣẹ́rí tẹ bá ní àwọn bọ́dì hàn sínú Islam ọ̀nà méjì ló pín sí màá dẹ̀ ṣàlàyé ẹ̀. Ṣé mo ẹgbẹ́ ni tó kúrò ń sìn lórí kọ́ yìí ó try láti ṣàlàyé nǹkan fún yín. Ó ní one nǹkan tó ń pè ní culture wà, nǹkan tó dẹ̀ ń pè ní language wà, nǹkan tó dẹ̀ ń pè lẹ́sìn wà. Ṣẹ́rí ta jẹ́ Muslim tá à ń ka Quran ní Arabic, Bible Arabic náà wà, ìyẹn ò túmọ̀ sí pé Quran ni. But àwọn Lárúbáwá tó ń kà in Arabic ni and they are Christians. You understand? Then culture wa wà, culture tó jẹ́ culture Arab. Tó bá ní Arab culture, kí làwọn culture wọn? Ẹ ní láti understand ẹ̀. Kò ń ṣe nǹkan tá a kàn máa wá sí online, ẹ̀yin máa sọ̀rọ̀ ẹnì kejì náà sọ̀rọ̀ ẹ̀ ń try láti divert ó yá attention ẹ mọ̀ tá a everybody. máa ṣe So now, ẹ mọ̀ tá a máa ẹ ṣe jẹ́ n try láti clarify yẹn o, ẹ jẹ́ n try láti clarify ẹ yẹn. máa ṣe ní kéékèèké brother. Okay, mo fẹ́ máa try láti ṣe kéékèèké fún yín. So, Sherry, nínú Quran, ó ní àwọn particular set of people tí Quran bá sọ̀rọ̀ ní time yẹn. You understand? Ẹ wá jẹ́ ká wo àsìkò tí Quran yẹn jáde àtàwọn tó ń bá wí. Now, madam tó ń sọ̀rọ̀ lẹ́ǹkan mo mọ̀ bí ó ṣì wà online àbọ̀ sí online, wọ́n ṣàlàyé verse abnas and then ìyàwó ẹ̀ díẹ̀ kó má sápá lára ẹ̀. Sherry, àwọn tí Quran bá wí lásìkò yẹn, àwọn ayé ìgbà àwọn tó wà ní time yẹn, àwọn èèyàn ànábì tó wà ní time ẹ yẹn. wo bí ní ọ̀rọ̀ ẹyọ kan tọ́pìkì mẹ́rin ló wà nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ nìkan ẹni Okay, sùúrù ẹ bẹ́ẹ̀ni, má da ọ̀rọ̀ rú okay, àkọ́kọ́ ibi tẹ́ ẹ ti lọ gangan ni pé kápá gúnyàn lọ́rùn ẹ dín wọn kẹ́ ẹ dárúkọ aláàsì ìgbà okay. tí wọ́n jẹ́ ẹgbẹ̀mí wọn ṣé kò sí nínú islam fún rẹ tẹ́lẹ̀ tí kálukú ń ṣe. Now, kí ló ń ṣẹlẹ̀ ní Mecca àti Medina ní àsìkò yẹn tó gbé Bible jáde? Time ok ogun ni. mo ń bọ̀ This ẹni was sùúrù during the war. Ṣé understand? Tí mo ìwé ń bá bọ̀ sẹ́ jáde ẹni tó sọ sùúrù history, mo wà pẹ̀lú yín. tó bá jẹ́ ti táìmù ogun nìyẹn ká gbà Bẹ́ẹ̀ni, wípé àwọn ọ̀rọ̀ ogun tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ni. àwọn lágbára náà ń bá wí àbí ẹ Àwọn ọ̀rọ̀ ogun tó wà ń bẹ̀ ní táìmù yẹn, ṣáwọn lágbára náà ń bá wí àwọn táìmù yẹn Mùsùlùmí Lárúbáwá ló ń bá wí. ní táìmù yẹn àbí Bẹ́ẹ̀ni, ṣé gbogbo ayé ló ń jagun táìmù yẹn. gbogbo ayé kọ́ ló ń jagun táìmù yẹn o. ok Ọlọ́run dẹ̀ ẹ rán, wá fún Ọlọ́run wa dẹ̀ ní rán. ẹjọ mo ń bọ̀ Mhm, àwọn mùsùlùmí lágbára ń jagun ní táìmù bẹ́ẹ̀ni, yẹn nílẹ̀ lágbára bẹ́ẹ̀ni. ẹ wá fún mi ní fáàsì ẹ fún mi ní fáàsì èyí tó sọ inú èyí tó lọ sọ̀kalẹ̀ ní India nígbà tí àwọn ìgbà yẹn introduction táwọn máa ń ṣe ní ìwé àwọn máa ń tẹ̀wé ẹ fún wa ní fáàsì tó bá wọn sọ̀rọ̀ pé ìwé tẹ̀ǹtẹ̀ yìí original ni ẹ má tẹ̀ fake o tó Okay, jẹ́ ẹ ṣe. tàwọn China tá a mọ̀ pé tíṣẹ̀lẹ̀ àwọn China rẹ̀ Ṣẹ́rí tọ́lọ̀ ń bá máa rán èèyàn níṣẹ́ tó bá dẹ̀ máa deliver message fún yàn. Allah ní kẹ́ ẹ lọ brother mi. Èmi ẹni sọ̀rọ̀ ìyẹn ò yẹ kó jẹ́ debate mo try láti clarify yẹn. Ìtumọ̀ Allah ní Lárúbáwá sí English is God. So tí bá pangu sọ ńkọ́ Yorùbá, pẹ̀lú pangu ńkọ́ ẹ́ kí lẹ́rú? pangu ńkọ́ Bank kí ni no ìtumọ̀ no Allah ní pangu èmi ò Yorùbá lè Allah mi ní sọ. pangu Ẹ má jẹ́ Allah ní pangu divert attention àti hello just simple question I ask you ṣé Allah ní pangu èmi the ò god sọ of China. èmi ò sọ bango Yorùbá lè mi sọ. no ok kí wàá ló dé tẹ́ fi sọ pé Allah lọ́lọ́run. Now Lárúbáwá ni ẹ̀sìn tí Quran fi jáde. Ṣé understand? Kò ń ṣe China kò dẹ̀ ń ṣe bango ló fi ni èmi fi ń ka Quran. ok àníṣe ṣe bí ẹ máa gbọ́ tẹ̀bí gbogbo ayé la rán mọ̀ọ́mọ̀ sí Gbogbo ayé la rán sí. ṣé àwa ti ní ọlọ́run kí Allah tó dé kan tó gbàlà wa. Kí láyé túmọ̀ sí ń gbéṣẹ́ ti lọ́lọ́ nǹkan tó gbá láwà. Yorùbá ti mọ ọlọ́run kan tó gbàlà dé. Àwọn Mẹ́kà ṣẹ́rí àwọn Mẹ́kà ìbéèrè Yorùbá lọ́lọ́run ẹni sọ̀rọ̀ irọ́ ẹ̀lì ṣẹ́rí tẹ bá béèrè question ẹ má béèrè bí ìgbàdẹ́ ẹgbẹ́ ẹni tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ kò mọ̀ nǹkan tó ń sọ. Ṣé understand? Now ẹ béèrè lọ́mí pé ṣé Yorùbá lọ́lọ́run tó ń sìn. Mo dẹ̀ ń sọ fún yín pé Ọlọ́run nǹkan tẹ bá ń pè lọ́lọ́run nǹkan tẹ́yìn ṣé Yorùbá mọ ọlọ́run ṣé Yorùbá mọ ọlọ́run kí tó ń sìn kọ òwe ẹ̀gbọ́n tí mo sọ ṣé Yorùbá mọ ọlọ́run kan tó gbé Allah dé. Yorùbá mọ ọlọ́run kan tó gbá láàdé. kì í ṣe Allah ló mọ ọlọ́run wá bí. hello ẹjọ ọlọ́run tí Yorùbá mọ̀ yẹn ọlọ́run tí Yorùbá mọ̀ yẹn ṣé wọ́n mọ̀ ó kọ́lé kan sí Mọ́kà sọ sọ pé ó kọ́lé kan sí Mọ́kà. Ọlọ́run ò kọ́lé kankan síbi kankan. hello kí lẹ wí. Ọlọ́run ò kọ́lé kankan síbi kankan o.
iná wàlà bíi tí òdi àlè náà sì bí bá kàtà ń bára kà kọ. ètò láyé Ọlọ́run bàbá bá pe ọlọ́run ò ẹni kọ́lé sùúrù human right ẹni sùúrù aláàlú kọ́lé ẹni ọlọ́run ò sùúrù kọ́lé ẹni sùúrù ẹni mọ̀nbọ̀ sùúrù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni aláàlú kọ́lé ọlọ́run ò kọ́lé all right ẹni now. ẹjọ sùúrù mọ̀nbọ̀ ẹ má mọ̀nbọ̀ jiyàn nǹkan tẹ́ mọ̀ nídẹ̀ mọ̀ yín ní ilé kẹjá àná láti ṣe tó máa lọ ní findings mọ́tà yín kọ. àlá now ẹjọ màá ta sọ ni fún ilé yín tó ní tún wù wọn màá sọ fún yín ní ọmọ bible àlá ẹni sùn abraham ẹni sùn abraham hello ló kọ́ hello ilé tó wà mẹ́ka tẹ́ ń pè nílé ọlọ́run yẹn abraham tó wà ní kò sẹ́ni bible tó ń tí pè bẹ́ẹ̀ nílé ọlọ́run ilé àlá ni hello ẹni ilé àlá sùúrù tọ́lọ́run bá pe ibìkan nílé ẹ̀ kò túmọ̀ pé orò pọ́npọ́n ó lọ kọ́ fún rẹ̀. ètò láyé ẹ̀jẹ̀ á ṣí ẹ Quran ẹ fẹ́. ẹjọ ẹ fún mi ní kúránì àdìgbẹ́ ẹ fún mi ní àfẹ́ orí kúránì ètò 53. ìwọ̀n ọ̀pọ̀. ẹ ṣí èmi mò ń ṣàlàyé nǹkan fún yín pé hello hello àfẹ́ ọ̀rọ̀ orí ẹ̀ka ka Kùránì. bójúbójú ẹ ẹrí ka ẹjọ Quran ẹjọ jáde ẹ kà á jáde so now mọ̀nbọ̀ bẹ́ẹ̀ náà ṣé Quran mọ̀nbọ̀ sà verse ẹ̀ ń sọ. ó yẹ ká kúránì 53 ẹ Quran kà á kúránì 5 two verse 3 one five náà ó sọ bẹ́ẹ̀ náà ó ó ti sọ wà bẹ́ẹ̀ nínú náà. Quran 5 verse 3 náà yìí. ó yẹ ká ó yá arákùnrin ẹ̀ka fún wa sàfà irọ́ mo ò ní ká lárúbáwá ẹ gbé translation wà kí ló ṣe ṣé lárúbáwá tẹ́lẹ̀ kan kò sí nǹkan tó ṣe yẹn kọ́ ni point ọ̀rọ̀ wa ẹ bá ti mọ̀ ẹni pé mọ̀ a máa sọ fún yín ẹ máa irọ́ kò sọ̀rọ̀ mọ́ àbí má mọ̀ kọ́rẹ́ ṣé ẹ̀yin mọ̀ ṣé túmọ̀ mọ̀ àbí lárúbáwá ẹ ni mọ̀. ṣé ẹ mọ̀ túmọ̀ lárúbáwá ni hello amọ̀tún ẹ mọ̀ ní pé yàkà káwọn tó wà níbí. amọ̀tún now lárúbáwá rí èmi ti sọ nǹkan fún yín ẹ dẹ̀ ṣí jáde fún mi ipò òkè ṣé òun ló mọ̀ wọlé àbí ẹ òkè mọ̀ simple mi ò question. mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ ẹhẹ́ náà máa gbé English wá ó yẹ gbé jáde ẹ gbé jáde alphanetic. ẹ ṣe ok point ó wo lẹ yẹ fẹ́ kẹta drive jáde fún mi mẹ́ ẹ̀ka náà fáwọn èèyàn mo rí dáadáa ń bì bọ̀ màá try láti kà mo mọ̀ tí mo lè ńlá jẹ lórí screen ni màá kà láti ibi tí mo bá ti rí ṣá what is partly eaten by predator. irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí ẹ ṣe àníkẹ́ ṣé èèyàn máa ń ka ìwé látàrin ni ìgbà tí mo wá rí nǹkan tó wà lókè tí dp èèyàn ti bò kí lẹ́fẹ̀ẹ́ di ṣe bàbá. dp wo ló bo eléyìí ibi ojú screen ló wà. ṣé nǹkan mi làjọ ń rí ni èmi ò rí ibi tí mo ti rí dp ad kan wà lójú ẹ̀ tí mo rí but ẹ bá lè kà á fún mi màá appreciate ẹ jọ. àlèkà ilé máa ka kínní yìí o. ok mo dẹ̀ ní kí n kà á láti ibi ìgbà tí òyìnbó ṣáà ń ṣe wàhálà mi. ẹ ṣí Quran ọ̀dọ̀ yín ẹ ṣí ìbílẹ̀ ẹ ṣí ok kò sí. ẹ fi fún mi ẹ bá ti ṣí so ẹ bá ti minimize ànígbọ́ yẹn lè fẹ́ dá fún yín sí. ok ẹ má worry kò yẹ kó jẹ́ nǹkan tó le tẹ́ bá kà á fún mi mo ń lẹ́ni ni kò ń ṣèjà mo dẹ̀ ń try láti get point in náà ni so ẹ try láti convert mi sí Christianity. hello kà á fún mi ẹ jọ. ọ̀rẹ́ pẹ̀ mi rò pé màá tẹ wá bá Christianity mo ní láti mọ̀ yín ẹjọ kò ń ṣèjà hello mo bá yín jà. hello please hello ẹ bá mi gbé lárúbáwá ẹ̀ wá kí n kà ok ó ní ẹjọ bóyá máa mute náà ni ó ní wúrí mọ́tì alẹ́ ikú mo lè má ìtàdù ó ní léni àti ṣe ikú àti ṣe léèwọ̀ fún yín wàdàmù àti ẹ̀jẹ̀ wàlámù ìnzír àti ẹran ẹlẹ́dẹ̀ wàmọ́ òhìlà lè gẹ́rì láàhì bìhí wàlmọ́sánà àti gbogbo tó bá ti jẹ́ ẹ̀tọ́ oyè mọ̀ fún àlá oyè báyìí oyè wàlmọ̀kúdà wàlmùtàrọ̀ dìfà oyè so àti gbogbo nta máa lò láti fi lo ìgbésí ayé àti gbogbo nta máa lò láti fi hàn ó ní pé kí ni o ó ní wàmà àkàlà sábà ìlàmà dàkàtùm wàmà zubi alànàṣíbí oyè ń bẹ yẹn ó ní pé ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá gbé ẹsẹ̀ rẹ̀ kọjá bíi tèmi àláfẹ́ oyè ìnìfẹ́ràn rẹ̀ ó wá ń sọ mísàlẹ̀ yẹn ibi tá à ń lọ gangan nìyẹn ó wá ní àlìyáwó lénìí àlìyáwó lónìí mò ń bọ̀ lénìí mò ń bọ̀ okay ó ní àlìyáwó today bẹ́ẹ̀ni oyè akmaltu lakum dinakum àti pé ẹ̀sìn yín fún yín ẹ wá bá mi gbé ìkọ́ that means your Islam is completed verse yìí dẹ̀ sọ̀kalẹ̀ as last verse tó sọ̀kalẹ̀ fanabi máa gbọ́ ẹ jẹ́ ṣé mo lè sọ̀rọ̀ mo ń bọ̀ just wait ọ̀sán ní sùúrù so according to ó ní aliyahum lónìí akmaltu lakum dinakum àti pé ẹ̀sìn yín Islam ti pé waraditu lakumul Islam dina àti ti yọ́nú sí Islam oye mẹ́rin ó ní fámọ́dé ti tọ́ra fílmù àsánà ti gẹ́rẹ́ mọ̀jálè fìlíyàn fa inna Allaha ghafurur rahim oye ó ní gbogbo ẹnikẹ́ni tó bá wá ń ṣẹ́rí oye mẹ́rin látara ìnira rẹ̀ oye mẹ́ Allah ò ní ṣe kíni o kò ní Allah ò ní gbà lọ́wọ́ rẹ̀
the word pé Allah ní Islam ti pé tí ó dẹ̀ tànàbí dẹ̀ kù Islam ti pé àwọn tààrà Muhammad sí ó ti jà wọ́n lólè ó ti ṣe gbogbo wàhálà ó ti jagun àwọn tí wọ́n tún wá ń jagun lẹ́yìn ẹ̀ ta ló rán wọn ṣe. ẹ ṣe lálàkọ̀kọ́ nígbà tí Islam ti pé ṣé mo pé ẹlò àkọ́kọ́ ni pé ṣé Muhammad ṣókò lẹ̀ Lárúbáwá ṣé Muhammad kò lẹ̀ Lárúbáwá. ẹ ṣe màá ṣàlàyé alákọ̀ọ́kọ́ tẹ ìbẹ̀rẹ̀ Quran yín ẹni ó ti fi kú ṣèwọ̀ fún yín nǹkan tí Quran sọ ń bẹ̀rẹ̀ kọ́ nìyẹn ó ní ẹranko tó ti pa láì pe orúkọ Ọlọ́run òun ṣe é léwọ̀ fún yín. ok ní alákọ̀ọ́kọ́ no ẹ má jẹ́ ẹ má dá para mò ń ṣàlàyé nǹkan fún yín ni you understand ẹ jẹ́ n continue ẹ ti sọ̀rọ̀ ẹ má sọ èlò wọ́n ti sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ mo ti ṣàlàyé nǹkan kò lóhùn fi kò lóhùn fi kú ṣe wọ̀ kò lóhùn ẹ ti gbé English ẹ̀ jáde ńsìn náà kò lóhùn fi kú ṣe wọ̀ fún yín tẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣẹ́rí àwọn tó ń wọ̀nyí lórí. tẹ bá ń bá yín sọ̀rọ̀ kẹ́ ẹ mute ẹ ṣe sùúrù so Allah ní kẹ́ ẹ lọ ẹ má lọ lọ́hùn ìgbà táwọn sọ fún mi látẹ̀kan. mo ti gbọ́ yín òkè mo ti gbọ́ yín kò sí wàhálà tó bá jẹ́ ẹ̀ ló wà important nínú conversation yóò wà òkè now nǹkan tó ń sọ láti bẹ̀rẹ̀ ń pé òun ti fi ẹran tó fi ó kọ̀ òun pa. ìtẹ̀ka yẹn ṣe lè gbé jáde. ẹ padà sí English Lárúbáwá yìí. tọwọ́ yín tẹ̀ka yẹn gangan Yorùbá yẹn. ok ẹjẹ àfilẹ má wọrí. irọ́ o àfikẹ́. mo ti ní kẹ́ gbé English jáde káwọn èèyàn rí gbogbo ẹ̀ ẹlẹ́fẹ́ rí Yorùbá tọ́ mi mo à lè máa ṣe argument báyìí nígbà tẹ́ pé màá ń try láti debate mo ń try láti make explanation fún yín ni tẹ̀yìn make explanation ẹ fẹ́ make yẹn gbé jáde. ok secondly ẹjẹ àkúrò lórí yẹn secondly ẹni Allah sọ nínú Quran ẹ̀ wípé ẹ̀sìn tó ń gbélẹ̀ fún yìí ó ti pé òun ti ṣe òun dẹ̀ ti parí ẹ̀sìn ó ti pé ó wá lẹ́yìn tẹ́ wá ń ṣe èyí tó wù yín lẹ́yìn òun ò faramọ́ ó wá dá mi padà síbi tá a ti sọ̀rọ̀ extremism àti terrorism Allah fúnra rẹ̀ nínú Quran tẹ̀ka tó ń sìn ó ti sọ fún yín pé àwọn aráàbí ṣe é kọ́kọ́ gbà pé ẹ̀sìn Islam ti pé gbogbo àwọn tó jíṣẹ́ káàkiri yẹn ara wọn ṣe. àárọ̀ wọn ń ṣe ìkọ̀ọ̀kan náà láti sọ kò sẹ́ni tá a ránṣẹ́ ẹni bá ti ń ṣe nǹkan tó ti ju Quran lọ kò sẹ́ni tó ràn. ẹ̀lò Islam ti pé àwọn ènìyàn àrùn wọn ṣe. bẹ́ẹ̀ni. òye ǹjẹ́ ànábì délẹ̀ Yorùbá. ṣé Jésù délẹ̀ Yorùbá ni. Jésù délẹ̀ Yorùbá màá sọ bí tí Jésù. ṣé wàá dá ìbéèrè àtẹ̀wé ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ Jésù ni. now ẹ jẹ́ ká máa listen sí nǹkan tàtà bá ń bẹ̀rẹ̀ àwọn question náà ẹ jẹ́ ká ká láti mo ń gbọ́ yín. you accepted that ànábì ti parí iṣẹ́ àwọn Lárúbáwá tá a rán sí ó ti jíṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ni. títí tá a fi sọ pé iṣẹ́ rẹ̀ ti parí Islam ti pé báyìí. bẹ́ẹ̀ni. ànábì dẹ̀ kú. bẹ́ẹ̀ni. a gbà wípé gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ káàkiri lónìí látòrí Abubakar títí dòní gbogbo wọn yányán pátápátá iṣẹ́ náà ń jẹ́. irọ́ nǹkan tẹ́mi sọ kọ́ nìyẹn tó bá jẹ́ yẹn lẹ́fẹ́ kí n ṣàlàyé máa ṣàlàyé. báwo ni iṣẹ́ ṣe dọ́dọ̀ tiwọn. ẹ ṣe ṣẹ́rí ó ní nǹkan tó ń pè ní disciples bí Jésù ṣe láwọn disciples tiẹ̀ bẹ́ẹ̀ náà ànábì láwọn disciples tiẹ̀. ṣé wàá rí nígbà tí ànábì wa parí iṣẹ́ tí Kúránì wa pé tọ́ni kìíní ti pé ó wá ní ẹ lọ pín ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ spread ẹ̀ka kẹ́ gbé káàkiri ayé kẹ́ introduce àwọn èèyàn sẹ́sìn yìí. àlàyé àwọn wo ni ọ̀rọ̀ Allah ṣẹ́rí arákùnrin tí ò bá ti change kúrò ní Ọlọ́run sáàlà bóyá kẹ́ sọ kalẹ̀. àní ẹ má wọrí mi á bá yín change ẹ ìyẹn ò ń ṣe wàhálà ẹ má distract nǹkan tí mò ń sọ lórí Allah tọlọ́run ìyẹn ò ń ṣe wàhálà fún mi Allah tọ́lọ́ tí ó wá ti sọ fún ànábì pé ẹ lọ jíṣẹ́ yìí fáwọn èèyàn tó bá láwọn sàábé Ọlọ́run gbé alukoran ọwọ́ rìn káàkiri àgbáyé Egypt débi tó dé o Africa ní Egypt láti Egypt wọ́n pín ọ̀rọ̀ Ọlọ́run títí tó fi káàkiri ayé. hello bí a kò drop back ìfẹ́ tó gbé padà sókè. so ṣé mo tún ti pọ́ Ọlọ́run ni ẹni sùúrù ṣé mo ti pọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ni so eléyìí tó tẹ́ ẹ sọ ní ìsìn báyìí ẹ fún wa ní Quran verse tó sọ pé kí wọ́n pín ọ̀rọ̀ Allah káàkiri lọ sí Egypt yẹn fún wa Quran chapter and verse. ẹ ṣe ṣẹ́rí ọ̀tọ̀ ni Quran ọ̀tọ̀ ni hadith ọ̀tọ̀ dẹ̀ ni iṣẹ́ táwọn ànábì Ọlọ́run jẹ́ táwọn ànábì Allah jẹ́ ṣe understand ọ̀tọ̀ níṣẹ́ táwọn ànábì Allah tó jíṣẹ́ fún ẹ̀sìn gbogbo nǹkan mo lè fún yín chapter kan mo fẹ́ bèèzì ẹni sùúrù ẹ ti béèrè terrorism lọ́wọ́ mi mo ti dá yín lóhùn mo ti sọ fún yín pé Islam ẹjọ ẹ má cut me off mo ò ṣe debate pẹ̀lú yín. ẹ listen dáadáa ọ̀rọ̀ Egypt kan pín káàkiri sàbẹ̀ yẹn
ẹ fún wa ní chapter and verse. mo dẹ̀ ti sọ fún yín pé kò sí chapter and verse kò sí lọ́rọ̀ ẹ̀. that is it nǹkan tẹ́ bá ti lẹ́rìí. tẹ́ bá fẹ́ kí n ṣàlàyé nǹkan míì tẹ́ bá fẹ́ kí n ṣàlàyé nǹkan míì. nídìí àlàyé tí o bá ti sí Quran chapter and verse. now Ànábì Musa. ẹ lísìn àlàyé yìí àbẹ̀rẹ̀ Musa lọ́wọ́ yín. mo ń dọ̀ yín. tẹ́tí bí yẹn sọ pé ẹ lẹ́rìí ṣe understand. tẹ́ bá lẹ́rìí ẹ kọ́ fún wa lẹ́rìí ẹ ṣe sùúrù ẹ rí i pé kí àwọn sàbẹ̀ Allah àbí Muhammad kán máa lọ káàkiri kán gbé lọ sí Egypt ẹ̀yin lè dárúkọ Egypt so kán gbé lọ ẹ̀rí ìlànà kẹ́ fún wa. ẹ ṣe màá fún yín lẹ́rìí ẹ̀. because question tẹ́ béèrè lọ́wọ́ mi mo mọ level understanding ni but ó dàbí kẹ́ máa bí mi pé àwọn ọlọ́gbé English wá bá mi Nàìjíríà. ẹ fún wa lẹ́rìí kí ní ìná. now màá ṣàlàyé ẹ̀ fún yín ṣe rí ànábì àwọn ànábì tó wà nínú ẹni sọ ẹ jẹ́. chapter ẹ kàn rojú àwọn ẹjọ́. ẹ káàárọ̀ gbogbo ilé ẹkọjúmọ́ gbogbo àgbáyé ni mo kí o àkójúmọ́ lédè wa o àkójúmọ́ lédè wa. ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká Adigun wọ́n ti wà lókè tipẹ́ Adigun. ẹ káàbọ̀. nǹkan tó mi fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí àwọn tó bá ti wá sórí kan mọ̀ pé àwa tá a wà ń bí a support Christian or kán máa rò pé bóyá ẹ̀ ń try láti convert àwọn èèyàn sí ẹ̀sìn mi àbí nǹkan kan. And secondly mo fẹ́ rọ gbogbo àwa tá a wà ń bí àwọn míì ní kẹ́ lọ́ máa káwọn èèyàn máa confront parents wọn but ẹ máa try láti là wọn lọ́yẹ̀ like èmi ìsìn mo succeed nípa kínní yẹn ní Ramadan yìí èmi stop màlẹ́ mi láti máa gbàdúrà láti máa gbàwẹ̀ àwẹ̀ yẹn èmi stop wọn ni kòsíjọ́ yẹn ẹ gbàwẹ̀ orí ń fọyín a ní kẹ́ ẹ lògùn ẹ sọ pé tó bá dì sí i tẹ́ bá lọ kún sí ṣé ẹnìkan ló gbé kinní wá and kò sẹ́ni tó gbogbo àwọn muslim tẹ́ ń wò yẹn kò sẹ́ni tó like jàgídíjàgàn tó kò sẹ́ni tó like jàgídíjàgàn tó and gbogbo nǹkan tó ń sọ wọn mọ̀ pé everything ò sí lórí fast mo láwọn èèyàn tó ti gbé Arab country dáadáa most wọn gan àwọn Arab yẹn wọn kì í ṣe àlọ́ alágọ̀kọ́ tó kírun yes àwọn tó ń ṣiṣẹ́ ńlẹ̀ wọn gangan wọn rí wọn kò sẹ́ni tó lòrùn tó wọn kì í wé ẹ̀gọ́sẹ̀ láwọn tó mẹ́sìn àti gbogbo wọn tó ń tẹ̀lé so nǹkan tẹ́mi fẹ́ sọ ojú báyìí lọ mo dẹ̀ kí gbogbo yín fún iṣẹ́ tẹ̀ ń ṣe Ọlọ́run máa rìwọ́ọ̀dù yín Elédùmarè á dẹ̀ ràn yín lọ́wọ́ títí tí bí iṣẹ́ yìí máa fi débi tó yẹ kó dé cause mi ò mọ bí ọmọ Yorùbá ṣe máa ṣerú wọn ní ibì kan tó wọn ní káwa má bọ Ògún bọ àwọn ń bọ òkúta 10 million naira náà fi lọ́n kìsì òkúta wọn ṣe ní kọ́ máa pín lọ́fẹ̀ẹ́ àbí kọ́ máa pín Mẹ́kà lọ́fẹ̀ẹ́ ẹ̀ lé lọ Mẹ́kà yẹn sì kan sọ pé Muslim kan iye báyìí ni abẹ nìkan iye báyìí ẹ máa wọra yín káàkiri ẹ máa pòye òkúta wọn dẹ̀ máa sọ pé èṣù tẹ̀yìn Satan ni so n tí mo fẹ́ sọ náà ni. ẹ ṣe adúpẹ́. ọ̀rọ̀ ìṣègùn mi náà rí i pé bóyá ènìyàn fi pé bóyá Christian ni wá àbí a support Christian torí pé a fi ń sọ̀rọ̀ Christian tẹ́ bá ti wo mẹ́sẹ̀gì wa à ń sọ fáwọn èèyàn kan padà sílé àní kan join Christianity láti Jésù àti Muhammad ju káwọn méjèèjì pasán wọ́n gbé méjèèjì wá ní irọ́ lásán dẹ̀ ni ẹ continue yàrá ẹ máa dẹ́gẹ́. ẹ ṣeun ọmọ alákàsù ṣe wà ń bẹ̀. all right 2 minutes ẹ sọ̀rọ̀. ẹ káàárọ̀ èmi ò ní ìbéèrè àbí àǹfẹ́ mi fẹ́ kí yín and then ó ní nǹkan tí mi fẹ́ sọ pẹ̀lú yín ṣé ẹ̀ ń gbọ́ mi sà. yà ń gbọ́ yín. bó o lẹ ṣe fẹ́ ṣe torí inú mi dùn tí èsì Nàìjíríà ní gbogbo yín wà táwọn kìíní yìí ò ní máa lépa yín tẹ́ ẹ bá wálé torí wọ́n desperate gan. ṣé bẹ̀rẹ̀ yín nìyẹn. èmi nǹkan tí mi fẹ́ sọ nìyẹn o because all the time mo máa ń wò yín pẹ̀lú gbogbo nǹkan tẹ̀lé máa ń sọ. kò sí nǹkan tá lè ṣe. Nàìjà láwa àwa kan wà Nàìjà so kò sí nǹkan tí wọ́n lè ṣe ẹ̀jí kan wọ́n kàn jánu ni sọkọ ẹ má fọ. oníṣẹ̀ṣe lèmi ní tèmi so kìnìún yẹn èmi tí ń rò tipẹ́tipẹ́ pé àwọn tó wà Nàìjíríà wọ́n desperate gan. ẹ má wọrí. Ọlọ́run á máa fún yín ṣe sà. ẹ ṣeun ẹ kú ẹ ṣeun àwọn mùsùlùmí yóò lágbára wọn sí nǹkan tán lè ṣe. Ọlọ́run jẹ́ ti gbàgbára lọ́wọ́ already. àti bojú alájẹ àti bojú ànàbí jẹ kò sí nǹkan tán fẹ́ ṣe ẹ ṣeun bàbá. so Olúwo Awóyẹmí àwọn táwa jẹ́ mùsùlùmí táwa ti sẹ́ni request àti ṣe hi Olúwo. kábíyèsí mo jáyé o akójúmọ́ ojúmọ́ àìlú mọ gbogbo lé o bàbá mi àwọn ìbéèrè kọ̀ọ̀kan ni mo ní fún
àfa yẹn dákúnṣọ́ ti bọ́lẹ̀ ni kò sáfà lókè mọ́. kò sáfà lókè mọ́ tọ́ kò sí ìbéèrè mọ́ nìyẹn bọ̀ á sọ náà bí báyìí ẹ dákun wọn ní Allah òjíṣẹ́ Ọlọ́run ni àgbà lọ́dọ̀ tiwọn Jésù náà òjíṣẹ́ Ọlọ́run Ọ̀rúnmìlà bàbá tiwa náà òjíṣẹ́ Ọlọ́run ẹ dákun tí Elédùà bá pe gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a pè ní òjíṣẹ́ Ọlọ́run yìí tó wá pín oore lé wọn lọ́wọ́ tó pín oore fún wọn pé ẹ̀yin òjíṣẹ́ mi o ẹ mọ kó lọ sí ìsọ̀rí ibi tí mo dá èèyàn kọ̀ọ̀kan yín sí kẹ́ lọ mọ pín fún wọn ẹ dákun ṣé àwọn àfáà ṣé wọ́n ní ìpín nínú yìí tí Ọ̀rúnmìlà bá gbé wá fún àwa ń bí àbí ti Allah ni wọ́n lọ gbà nílẹ̀ Lárúbáwá ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹ wo ṣẹbẹ ka bíbélì sọ pé níbi tí wọ́n ti ń béèrè oore lọ́wọ́ Jésù lójú ayé ẹ̀ gan ó pẹ́ nìyẹn lájà wọ́n tún wá fi nǹkan náà wá kódà kò ní fájòjì alágan Muhammadu gan Muhammadu tó yẹ pé ó jẹ gbèsè ẹ máa gbọ́ Muhammadu jẹ gbèsè kó tó kú gbèsè ẹ ló máa kọ́kọ́ lọ san náà á kọ́ san gbogbo gbèsè kí àwọn ará mọ́kàdùn lè rí níbẹ̀ torí gbèsè pọ̀ nílẹ̀ tó ti jẹ. ó tún ní wáàsí kan tá a máa ń gbọ́ nígbà kan báyìí nígbà tá a máa ń wà lẹ́kọ̀ọ́ tó bá ń pè é bá a máa gbọ́ wọn nígbà táwọn bí kan fẹ́ kú tọmọ rẹ̀ dó sójú ọ̀nà tí kú ń wọlé bọ̀ ó ṣe kinní kan àwọn ìlú àti ẹ̀yẹ wọn ti wà níbodè ọ̀run tí wọ́n ń dòde bèlà ń kírun lọ́wọ́ ní mọ́sálásí ẹ̀yin pípù yẹn bẹ̀rẹ̀ sí ni mo parí orí burúkú fún wa then nígbà tí àwọn Lárúbáwá tó kún òòsà wọn lé tán ṣe tán mọ́ dáadáa tán tó wọṣọ fún bẹ́ẹ̀ ni wọ́n máa fi ẹ̀jẹ̀ ràkúnmí wọ́n máa fi pa lára ẹ dákun kí náà ń ṣe yẹn wọ́n kún òòsà wọn lé ẹ̀yin wá sọ pé ẹ tàbùkù nǹkan àjogúnbá bàbá ti wá ẹ̀ ń ta lábùkù ẹ wá ń kówó iyebíye ẹ̀ ń kó lọ sí ìlú onílùú lọ́mọ fi bá wọn bọ òòṣà wọn. ẹ ṣeun bàbá olúwo. ìjà yìí mo jẹ́ bàbá mi. Muhammed kò kí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Allah ni Jésù náà kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Yahweh ni so ṣìgìdì làwọn méjèèjì tí wọ́n gbé wá so kì í wọ́n tí ì sí level Ọlọ́run tó bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe adúpẹ́. ẹ ṣe mo dúpẹ́. ìyá bí ju akínyìn o Shiba Sakawi tẹ bá ti ẹ ti minimize o àdẹ̀gbọ́n yín mọ́ o Shiba ẹ lè ṣí máìkì yín yẹ kí n send invite yín bí ẹ máa bọ́ ṣe ń ṣe. àfàlẹ́ ni ẹ̀rọ ń bá wọn láti tàn. náà lè yẹ kí n kọ́ pé Shiba àti send máìkì tí yẹn lè tẹ ok tẹ in case tẹ bá wọn bọ́ ṣe ń ṣe. wọ́n ti tàn. ok. ká gbó wọn lóko. Shiba. Mùsùlùmí ní àfà àbí. 100%. orí ìbéèrè kan la wà látàárọ̀ so tá àti ìrìyànjú gbogbo àwọn tó ń wá so wọ́n sọ pé àwọn òkè ẹ̀yìn àfàlẹ̀ ti dé nìsín báyìí so Quran verse kan lójú ẹ ti lọ Quran 33 verse 21 ló ní pé ká máa wo Muhammadu láwòkọ́ṣe so àwa ń bi àwọn àfà ní pé dáadáa wo ni Muhammadu gbélé ayé ṣe tá a lè wò láwòkọ́ṣe so 5 ládẹfẹ. mi gbọ́ bí yẹn rárá mi gbọ́ bẹ́ẹ̀ ẹni Quran kéde pé. Quran 33 verse 21. ẹ bá mi kábàá 033. ẹ jẹ́ kí n gbé wá sójú screen Quran 33 verse 21 ẹ jẹ́ n gbé wá. nílé ẹ bá wa káàfà. ẹ̀ka. so wọ́n ní pé ara Muhammadu láti rí ìwà dáadáa ara Muhammadu káde máa wò láwòkọ́ṣe fún àwàtà nígbàgbọ́ nínú Allah àtọ́jọ́ kẹyìn so now àyà ìlà àdẹ̀fẹ̀ àwọn náà dẹ̀fẹ̀ máa wò Muhammadu láwòkọ́ṣe so làwọn fi ń béèrè lọ́wọ́ èèyàn àfà pé ẹjọ́ dáadáa 5 tí Muhammadu gbélé ayé ṣe tá a lè wò láwòkọ́ṣe táwa náà lè máa wò níwá eléyìí tó sọ o ní tó gbélé ayé ṣe tá fẹ́ emulate àwọn náà fẹ́ máa ṣe 5 ẹ ṣe àfà. àkọ́kọ́ náà kò sí nǹkan tí mo bá sọ tí ẹ ní takò mi pé kò rí bẹ́ẹ̀ but lábẹ́ ìbéèrè yìí bákan náà ni pé iṣẹ́ lè sọ aburú márùn tànà bí ṣe àgbà tó tẹ́bà ti rí dàda tó ṣe ó yẹ sọ kẹta fún mi ní strong evidence. káwọn kúkú dárúkọ àwọn àbùkù tí ò dáa téèyàn lè wù káwọn kú sọ káwọn àbùkù bóyá àná bí ó ṣe. ẹ kàlẹ́ o. ẹ̀yẹn aburú mẹ́wàá tànà bí òwú ẹ̀yẹn sọ. kò sí nǹkan tẹ́mi lè sọ tẹ́lẹ̀ gbàgbọ́ nítorí pé láwọn nǹkan ẹ máa gbọ́ rárá ẹ kàn mention àwọn aburú 5 tó ṣe pé yín wò pé téèyàn bá fi lè wù
ẹ dọ̀tá ẹ̀. nǹkan question tèmi ilẹ̀ tún béèrè lọ́wọ́ mi yẹn èyí tẹ́ béèrè lọ́wọ́ mi ni pé dáadáa márùn-ún lànàbì ṣe lè béèrè lọ́wọ́ mi. ẹ máa gbọ́ àfà kì í ṣe pé a bí yín léèrè Quran ló challenge gbogbo wa ẹ bá ẹ ṣe sùúrù àfà yìí ó la fi gbé wá sójú screen yín tẹ́ ẹ bá lè kà á a máa kà fún yín dájúdájú àwòkọ́ṣe rere wà fún yín lára òjíṣẹ́ Allah fún ẹnikẹ́ni tí ó bá nírètí ẹ̀san Allahu àti ọjọ́ kẹyìn tí ó sì ń ṣe ìrántí Allahu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so now challenge ni pé ara bò mọ́bí láti rí àwòkọ́ṣe rere àwa fẹ́ wo àwòkọ́ṣe ẹ ṣe ẹ má stress ara yín mọ́. So bá wa dárúkọ márùn yẹn. Islam àkọ́kọ́ náà Islam kọ́ lẹ́kọ̀ọ́ pé alimun nasa alakọ́dí ukulihim afa kan ka kan lẹ́kọ̀ọ́ bí wọ́n lè bá mi tọrọ yẹn tí mo sọ yẹn. ẹ̀yin náà lè máa tún nǹkan yín náà bẹ́ẹ̀ lẹ sọ. no ẹ mọ ẹnìkan láwọn ọmọ ń pa Quran dáadáa. ẹ tún nǹkan tẹ́ bá sọ. ṣé mò ń bọ̀ sà ṣé n tẹ́ ń sọ fún wa ni pé àwọn ò lọ́pọlọ. Oh my God. ẹ máa gbọ́ ẹ sọ̀rọ̀ ńlárúbáwá sí ẹni kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ló di wọn ọpọlọ wọn sáàbù lọ́pọlọ lẹ́ ń sọ yẹn. ok tí mo sọ pé alákọ́dí òkú ni ẹ̀mí pé wọn ò lọ́pọlọ ẹ mọ nǹkan tí fẹ́ mú jáde bí ọ̀rọ̀ yẹn. ètò láyé máa wọ̀ nítorí nǹkan tó ṣe mọ́ sọ̀rọ̀ yẹn pé ẹ tó bá fẹ́ gbọ́rọ̀ àlàyé tí fẹ́ ṣe kọ́ gbọ́ mi yé ní lẹ́vù tó bá ṣe mọ́ tó bá ṣe gbọ́ yé ni kó fi gbọ́ mi yé kó bá bóyá mo ta ko òun àbí mo ṣe nǹkan kan èyí tó yẹ kí n mú ìbára yẹn wá nìyẹn ṣé ń gbọ́ mi. kò sí wàhálà ẹ bá wa dárúkọ márùn yẹn báyẹn. àkọ́kọ́ náà nínú dáadáa táwọn àbíkọ́kọ́ ṣe wá òun ni pé ọlọ́run ló ti sọ náà kan pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ní. ọlọ́run ló sọ o Allah you understand. Allah ló sọ o Allah yàtọ̀ sọ. kí ni Allah ní èdè tèmi. irọ́ Allah ló sọ Allah. ó dẹ̀ àṣé ìbá kọ́ mọ̀ sọ ni ṣèbédè ìdílé lábára ni Allah. wọn kì í yí orúkọ padà tí wọ́n fẹ́ bá a sọ lórí ètò ń bí báyìí Allah náà ni màá máa lò ẹgbọ́n lọ́n tóbi àfà ẹgbọ́n lọ́n tóbi. I don't get. ẹgbẹ́ ọlọ́run tóbi. lórí kí ni sà. ẹgbẹ́ ọlọ́run tóbi. àfà ẹgbẹ́ ọlọ́run tóbi. ọlọ́run tóbi. So ní ìsìnbáyé ni pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo láìkẹ̀ bẹ́ẹ̀ bọ́n tá bá ti sọ bẹ́ẹ̀ ṣe kọ́ wa Allahu Akbar lè máa ń sọ bọ́n ní ìsẹ̀yìn náà ti ń dàbí ọgbọ́n bẹ́ẹ̀ yẹ kọ́ là ń lọ. kọ́tẹ́sì sí ibi tí ó dáńtà kọ́tẹ́sì tí a láti ẹ ṣe sùúrù. kọ́tẹ́sì tí a láti máa lórí ẹ listing. ok mo ń gbọ́ yín. ẹ listing kẹ́ ẹ ṣe sùúrù ọ̀dọ́ yín gan pariwo tí a bá ti fẹ́ sọ anything fún wa nínú Quran Allah ní kẹ́ ẹ lò ṣe understand Allah dé yàtọ̀ sọ́lọ́run ṣe understand so a máa ṣe padà débi ibẹ̀ yẹ but for now anything tí a bá ti fẹ́ sọ fún wa Allah ní kẹ́ ẹ lò ṣó ti yẹ yín báyẹn so ẹ lè ṣí máìkì yẹn padà báyẹn dáadáa márùn yẹn ní kẹ́ ẹ bọ́ sí báyẹn so bàbá ìdẹ̀ra olúwa ẹjọ ẹ mute máìkì yín baby dot ẹ̀yin náà mute máìkì yẹn ẹjọ ẹ má ṣì mọ́ ẹ gbóhùn sókè àfa. so Allah ní wa ma arsalnaka illa rahmatan lil alamin àrùn wa nábì wá sáyé illa àfikún wá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé so ní dáadáa tọ́lọ́run kọ́ ṣe fún tánàbí kọ́kọ́ ṣe fún wa ni pé oríṣẹ́ ọlọ́run jẹ́ fún gbogbo ayé ìyẹn ọ̀dẹ̀ túmọ̀ kí gbogbo ayé ló máa gbà so torí a rí verse nínú Al-Quran tí àwọn kèfèrí Mọ́kà lọ bá nàbí pé. àfà ẹ ṣe sùúrù báyẹn mo sọ pé kí ẹ má dárúkọ lọ́mọ gbà àkọ́kọ́ gbogbo ayé tẹ̀ ń sọ yẹ ṣé dé Amẹ́ríkà dé China dé gbogbo ẹ̀ ní ẹ̀mí àbí ilẹ̀ lárúbáwá nìkan. gbó ẹ má bínú ẹ má tọrọ sí mi lẹ́nu. ẹ̀kan mo fi ìbéèrè ni ẹ̀yin lẹ́dárúkọ ẹ̀ mú kàn bí ṣé dé Amẹ́ríkà dé Nàìjíríà dé gbogbo ẹ̀. kò síbi tí ibo náà ti mà nábì lẹ́ni so wọ́n mọ̀ yẹn ní kọ́ gbà fún. ẹ ṣáà calm down ìgbà tá a bá bí yín ni kẹ́ ẹ down ṣé ẹ lè fún wa ní Quran verse àbí hadith tó dárúkọ Nàìjíríà. ẹ má bínú ṣé ẹ̀gbọ́n wọn tí mo sọ sí pé rahmatan lil alamin tó bá ní alamin ìtumọ̀ the world. no ẹ ṣe sùúrù tẹ́ bá náà sí gbogbo ayé ṣe understand apá abo nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà ni ànábì dé kákan kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ kẹ́ fún wa lẹ́rìí. ẹ má bínú apá abo nílẹ̀ Yorùbá ni ànábì dé. ẹ jẹ́ ká sọ pé apá abo ló dé nílẹ̀ China gbà yẹ. ẹ má bínú àti fẹ́ máa fi tọ̀fọ̀ gbé báyìí. ìtọ́ba náà sí gbogbo ayé ṣé kò ní dé gbogbo ó máa rìn káàkiri náà. ok ṣé ànábì ò ní life span tó wà lò láyé ni ṣé olúkálùkù ò ní tó wà lò láyé ni. iṣẹ́ tó bá níyàn máa ṣiṣẹ́ fún gbogbo ayé nǹkan tó fi ilẹ̀ yẹn ló máa ok ẹ jẹ́ fún yín example àwọn philosophers. ẹ má ti fún example ẹjọ iṣẹ́ fún wa aládìtì yẹ àbí Quran verse tó sọ wípé Muhammad ẹ̀rùn kìíní sí báyìí
a lè rí Quran verse a lè rí hadith tó ń tọ́ka pé ilẹ̀ àràbù ànábì jíṣẹ́ nílẹ̀ àràbù ó jíṣẹ́ ní gbígbá ó dé Mẹ́dínà a máa rá wọn yẹ so ṣẹlẹ̀ fún wa ní ibi tí Muhammadu ti dé. mo ti fún yín ní verse tó kárí gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí pé rahmatan lil alamin nígbà bí àgbẹ̀ tó kẹ́ ìfọlá bá ní Quran verse tó sọ̀kalẹ̀ nílẹ̀ China. ṣé ẹgbọ́n kan tí mò ń sọ ni mo ní Ọlọ́run lóhun rán nábì ó jẹ́kẹ̀ fún gbogbo ayé. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́la sọ fún yín pé. okay ẹ jẹ́ bèèrè lọ́wọ́ yín ẹ jẹ́ bèèrè question kan lọ́wọ́ yín sí ó yá nǹkan tí ó rújú láwọn overseas wọ́n ń ṣe ẹ̀sìn ilẹ̀ Yorùbá Ọ̀rúnmìlà gbogbo ẹ̀. hold on so ẹ máa gbọ́ tí wọ́n bá wọ́n kí wọ́n rán sí gbogbo ayé ṣe understand tẹ́ bá ti dárúkọ gbogbo ayé gẹ́gẹ́ bí ẹ ṣe claim ni now ẹ ti claim kí wọ́n rán sí gbogbo ayé so adẹnikẹ́ fún one Quran verse àbí surah tó sọ̀kalẹ̀ nílẹ̀ China àbí ní Nàìjíríà ṣe understand tó di a rí pé àwọn Quran verse kan sọ̀kalẹ̀ nílẹ̀ Mẹ́kà àwọn kan sọ̀kalẹ̀ ní Mẹ́dínà ṣe understand pé tí Muhammadu wà nígbà yìí tó ṣe ń sọ̀kalẹ̀ so ẹ kàn fún wa ní Quran bóyá wò tí ìkàdé bẹ́ẹ̀ ni ẹ fún wa ní Quran verse eléyìí tó sọ̀kalẹ̀ torí number 1 point ẹ ṣe give náà la ṣe wà yìí báyìí ẹ fún wa ní Quran verse tó sọ̀kalẹ̀ ní China àbí Nàìjíríà tó bá wà ìjẹ́ ká mọ̀ tí ó bá ṣe ìjẹ́ ká mọ̀ so tí ó bá ti sí kẹ̀kọ́rọ̀ yẹn jẹ gbogbo ayé tí wọ́n ń sọ ilẹ̀ Àràbù nìkan nìyẹn so ní tó bá sọ̀kalẹ̀ ní China àbí Nàìjíríà ní kẹ̀dẹ̀ fún wa báyìí ẹjọ́ tó bá wà ẹ jẹ́ ká mọ̀ tí ó bá ṣe kẹ̀jẹ́ ká mọ̀ ẹ ṣí máìkì yín báyìí. ẹ tún ti pa máìkì mi ni. ẹ yẹ kó sí wa lẹ́nu ni so ẹ ní láti máa listen. mo kò sí mi kó sí yín lẹ́nu ẹ farabalẹ̀ simple arithmetic lọ́ọ́ tá à ń fa kò tiẹ̀ kó la nira lọ rárá àfi tẹ̀ bá nígbà òun náà ni mo ti fún yín ní guideline kan nísìn mo ní Ọ̀rúnmìlà ń sìn. ẹjọ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ń bì báyìí ilé kí ó la wà. wọ́n tó fẹ́ fún yín nínú nǹkan tó anábì ní ẹ jẹ́ oh my God. sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ń bì báyìí. ṣé inú Kùránì Ọ̀rúnmìlà wà bẹ́ẹ̀ ni. so tẹ bá bá sọ̀rọ̀ mi báyìí ilé kí o ní bí báyìí sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ Muhammed. ìgbésẹ̀ gbé dání nìyẹn Ọ̀rúnmìlà lè gbé dání. ẹ ṣe sùúrù ẹjọ nǹkan tá a bá bí yín ni kẹ́ ẹ sọ tẹ́ bá ní àṣà. òun náà ni ibi tí mò ń drive àti lọ bọ̀ Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ wàá wá nǹkan tó súnmọ́ ni wàá fi ṣàlàyé ní tó jìnnà fún. àfáàyè ní iṣẹ́ tẹ́ ẹ bá ti ní chapter and verse ẹjọ ẹbí yẹ ká ẹ sọ̀kalẹ̀ tó ti yẹ yín báyà àráyé àwọn ẹjọ́ wẹ́wẹ́ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ń bì báyìí chapter and verse èwo ló sọ̀kalẹ̀ ní ilẹ̀ China àbí Nàìjíríà ìkan fún wa ṣe understand àti sọ pé sóràtú eléyìí irú sóràtú Tawbah ní ìsinmi ayọ̀ sọ̀kalẹ̀ Mẹ́dínà ṣe understand so àwọn sóràtú bíi Quran àwọn 80 something bíi 91 sọ̀kalẹ̀ Mẹ́kà ṣe understand so. òwe ẹ máa gbọ́ òwe tó tiẹ̀ pàǹpàǹ pàǹsìn láti lè fi ṣàlàyé tó jìnnà fún wa ṣé mọ̀sílámù jọ wa lọ ni ṣé gbà ṣé mọ̀sílámù jọ wa lọ ni. èyí tí mo mọ̀ ìwọ̀nba èyí tí mo mọ̀ ó dá mi lójú dálì kìyàmọ̀ ni. ṣé ẹ ní chapter and verse àbí. ó màá fún yín náà ẹ̀jẹ̀ ìṣẹ́rí à ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àti àwọn tọ́lọ́run fi sọ̀kalẹ̀ ẹ̀sìn òun ni fẹ́ ṣàlàyé fún yín àwọn àtẹ̀tẹ̀ ti farabalẹ̀ fún mi tẹ́jẹ̀ ṣàlàyé mo ṣe wo program yín lálẹ́ ni mo dẹ̀ ṣe ń wo program yín yẹn mo ti ní conversation tó ń lọ. ẹ gbé chapter kan wá fún yín so kẹ́ ẹ bá wa kà á. ẹ ká ilé ẹjọ́. ṣé ọmọ ìsàlẹ̀ kàmí rọ̀sùn ọmọ ìsàlẹ̀ ní rọ̀sùn ńlá lẹ́sàn nìkan omi yìí nígbà yín làwọn fọyídúlù lọ́wọ́ man yasha wa yadi man yasha wa huwal azizul hakim. ẹ kílẹ̀ kí n sọ mi báyìí. Ọlọ́run ni ó jíṣẹ́ kan. ẹ ṣe sùúrù àní Allah lè máa lò ẹ ṣe calm down now. ok Allah ẹ má bínú Ọlọ́run ni ó jíṣẹ́ kan mọ́ àrẹ̀sálẹ̀ náà àwọ̀ Ọlọ́run. àní Allah. àwa ok bó ṣe yé yín ní ó jíṣẹ́ kan àyàfi pẹ̀lú. ó mọ̀ mọ̀ ni. tó bá ṣe àlùmọ̀ Allah bẹ́ẹ̀ kó máa lọ. ta ló mọ̀. ẹnìyẹn mọ̀ nísìnyí tán ní Allah ẹ̀dẹ̀ tó ń pọ̀ lọ́hùn again. èmi mọ̀. ó yà gbọ́. má àrẹ̀sálẹ̀ mi rasuli ní òjíṣẹ́ kan illa bilisani qawmihi àfi pẹ̀lú ahọ́n àwọn ìjọ ẹ̀yẹn láti lè máa ṣàlàyé fún wọn. Ọlọ́run dẹ̀ ó máa ń fẹ́ ní tó bá wù ú mọ̀nà ó sì máa ń fẹ́ ní tó bá wù ú. Allah. Ọlọ́run ok Allah sì máa ń fẹ́ ní ṣe oh my God fayidilullahu man yasha Allah máa ń fi ẹni tó bá wù ú ó máa ń fi mọ̀nà ó dẹ̀ máa ń ní ẹni tó bá wù ú owó la azizul hakim. ó máa ń nù kí ni àǹfààní. ló ń jẹ́ nù. yudilullahu man yasha. ó máa ń nù ànù kọ́ni dọ́là ni. kí ni nù. ó máa ń ṣì lọ́nà. ànù kí ni tó máa tọ́ ànà tó ṣì nà ayé ni yìí gan ẹ̀kọ́ ẹ tún tó máa yé wa àfà kí lálà máa ń ṣe. ok tó bá níyàn nù kò yé yín Yorùbá yẹn ò yé yín ó pọ̀ jù yín lọ. ó pọ̀ ẹ tú ìtò yé wa. fayidilullahu man yasha
ẹni àánú ẹni ìṣìnà. fàìdílùláhù máa ń yàṣà wàyáàdì máa ń yàṣà ọlọ́run ní òun máa ń Allah ní òun máa ń fi tó bá wọn mọ̀nà òun dẹ̀ máa ń fi tó bá wọn máa ń fi ṣìnà kò ní mọ̀nà. òun máa ń ṣi Allah lóun máa ń ṣi ẹni tó bá wọn lọ́nà òun dẹ̀ máa ń fẹ́ ẹni tó bá wọn mọ̀nà ṣé bẹ́ẹ̀ ni. ẹ ṣe kan tó wọ sọ́ọ̀sì lọ́kọ̀ọ́ nìyẹn ni. all right so afa òjíṣẹ́ wo ni Allah rán sí wa tó sọ èdè abínibí wa. ẹ má bínú ibi tèmi náà ń lọ nìyẹn ibi tèmi náà wà ń lọ nìyẹn. no ẹ kàn dáhùn ìbéèrè ti tèmi ni òjíṣẹ́ wo ló sọ èdè abínibí tiwa. oh my god mo ti sọ ọkọ fún yín láti bẹ̀rẹ̀ pé Allah ló ń rán ànábì rámọ̀tá ní fún gbogbo àgbáyé ayé ayé náà ló tún ló rámà pé ẹjẹ sọ ọkọ fún yín ìjà ànábì ló máa ẹ farabalẹ̀ ọ̀rọ̀ ayé ayé náà fẹ́ tú fún yín o ìjà ànábì ni kò sẹ́ni tó lè já ànábì mọ́ Ọlọ́run ti ṣàwọn kọ̀lẹ́jà pé bíi Noah Musa Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ànábì àmọ́ ìjà ànábì kékeré ìjà ànábì ló máa ń gé àmọ́ ìjẹ́ òjíṣẹ́ kò ní ẹ̀fà gé láyé káyé máa fi parẹ́. ẹ ṣe sùúrù ànábì wo ni Allah rán sí wa tó sọ èdè tiwa Yorùbá lè ní sọ báyìí. ẹ wá farabalẹ̀ ayé ayé náà ń fẹ́ kà fún yín Allah ti gbà nábì ní òjíṣẹ́ fún gbogbo ayé rámọ̀tán ó ti jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. ibẹ̀ yẹn kọ́ là ń lọ báyìí kò sí gbogbo ayé níbi báyìí. Al-Qur'an at-tafsir bit-tafsir wà ní Al-Qur'an tẹ́ bá mọ̀. àní kò wá sí gbogbo àgbáyé níbi báyìí sẹ́ nítorí wáyé báyìí ní bá wa tú. ẹ farabalẹ̀ mo ń sọ fún yín ṣebí kan tẹ́mi ká tẹ́mi lọ stọ́dì ni èmi sọ fún mi a máa ń pè ọkọ ní at-tafsir bit-tafsir a máa ń Al-Qur'an bil-Qur'an a lè fi Qur'an kan fi báàkì Qur'an mi ìyá àkọ́kọ́. àwọn kì í ṣe yẹn bí ẹtún tó wà ń bí báyìí lẹ́ẹ̀kan náà. ẹ jọ wẹ́wẹ́ ní àbáyé ìdánwò látẹ̀kan o. ọ̀rọ̀ yóò yí àwọn èèyàn tó wà ní comment section ẹ sọ̀rọ̀ dáṣáká lẹ́nu oyè ẹtún tó wà ń bí báyìí ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ torí ìbéèrè bíi mẹ́fà ni ló wà lórí eléyìí nìkan. so ẹni tí máìkì yín kẹ bá wa sọ ilé òjíṣẹ́ wo ló sọ èdè tiwa tó rán sí wa. ẹ farabalẹ̀ òun náà ni mò ń tà láti sọ fún yín kẹ farabalẹ̀ ìjẹ́ òjíṣẹ́ kò ní ẹ̀fà gé láyéláyé ìjẹ́ ànábì ló máa ń gé ayé ayé náà ń fẹ́ tú fún yín o kẹ farabalẹ̀ kẹ gbọ́ mi ìjẹ́ òjíṣẹ́ ni máa ń gé ìjẹ́ ànábì ló máa ń gé kí èèyàn kò lè dé sí kó ní òun lànábì Muhammad àbó òun lànábì Isa òun lànábì Musa òun lànábì Ibrahim yẹn máa ń gé àmọ́ ìjẹ́ òjíṣẹ́. àdéhùn ló wá rán sí wa ṣé kò lórúkọ ni. ẹ farabalẹ̀ na oh my god ok àwọn tó ń lọ ń ṣe ifá tó wà ní Spain tó wà ní Spain tó wà ní Brazil ṣé ìwà lọ. ẹ fi ifá sílẹ̀ ẹ sọ̀rọ̀ Kùránì. ó dàbí pé ẹni yóò gbádùn kò tí ì ṣetán. kí la fẹ́ sọ ọ̀rọ̀ pàlà ń bi léèrè látẹ̀ẹ̀kan ni. kọ́ni rojọ́ gbòòrò.